Academy of Islamic Propagation. Acadip. Assalamu alaikum. Shall I tell you something which, if done, will increase your wealth in manifolds and hand you special abode in paradise? Cultivate the habit of spending in the cause of Islam. The likeness of those who spend their wealth in the way of Allah is as the likeness of a grain of coin. It grows 7 hairs, and each hair has 100 grains. Allah gives manifold increase to whom He wills. Allah is all sufficient for His creatures' needs, all knower. Beloved in Islam, whoever has the means and wishes to be part of the monthly donation scheme towards the proposed Acadip University project should kindly inform us through this WhatsApp number. Is 080-337-88439. Glory be to Allah. Over 300 pious Muslims all over the world have thus far volunteered to be part of this divine scheme. By Allah's grace, the number keeps increasing on a daily basis. Dear brothers and sisters in Islam, if you are therefore ready for this monthly fi sabilillah, just inform us through this WhatsApp number, or you may send us your full name and the country you are residing. Then you will be added to the university support group within 24 hours. No amount is too small. May Allah make this gesture one of the reasons why you will be admitted into paradise. Ameen. Our bank account details: Zenith Bank, Acadip Proposed University Project, 10160599297. And for those who have already been added to the groups, kindly invite your family, relatives, friends and neighbors to join the train of the monthly donors. Those who spend their wealth in Allah's way, by night and by day, secretly and publicly, will have their reward with their Lord. Join this train of donors today and become a pillar of support to this worldly cause of Islam. Assalamu alaikum. Acadip International Schools, Ilobo, Osun State, Nigeria. Aṣọ́hun tí ò tilẹ̀ tó nǹkan lèèyàn lé mú fọ́káyà gẹ̀rẹ̀ té sí. Mo dé Acadip International Schools tó kalẹ̀ sílùú Ìlú-Òbú nípínlẹ̀ Ọ̀ṣun. Ojú kọṣẹ́ rírí ẹnumọ̀ làálẹ̀ dẹ̀dẹ̀rẹ̀dẹ̀dẹ̀rẹ̀ fi wòran bẹ́ẹ̀. Acadip International School náà gbé kalẹ̀. Lérògbà àti túpa ètò ẹ̀kọ́ sọ bí ẹni sọgbà. Káwọn ògo wẹrẹ tó bá tọpa ọ̀nà oríkùsù ìmọ̀ òun lè yè nírò. Pé ipa wọn fún dàgbàsókè àwùjọ lọ́jọ́ ọ̀la ló ṣe kókó. Èrò àfojúsùn ilé ẹ̀kọ́ Acadip International School ni. Pé káwọn ọmọ nípìnlẹ̀ ẹ̀kọ́ tí bùyàrì rò rí pé ipa ṣáájú wọn láǹfẹ̀ pọ̀bọ̀yọ̀ nú. Kípèníjà àwùjọ lè dínkù jọjọ. Abálájọ tábùdá ilé ẹ̀kọ́ òun ṣe yà lára ọ̀tọ̀ tó fi dì létẹ̀sì láwùjọ akẹgbẹ́. When it comes to education, you don't want to take chances with your child's future. Here is a citadel of learning that provides a well-rounded education for every child. Acadip International Schools, Ilobo, Osun State, Nigeria. Welcome to a warm, vibrant and tranquil learning environment. Acadip International Schools, creche, nursery and primary classes. Be rest assured of overall safety for your child. Bus shuttle services, Arabic and Islamic studies, Tafizul Quran, boarding facilities for age 7 and above, which are quite affordable. Admission is in progress. Hurry up and enroll your child. Ṣé ti àyíká tó sọ̀túnmẹ̀ kọ́ gidi la fẹ́ wí ni tí wọ́n gbélé ẹ̀kọ́ ọ̀hún kalẹ̀ sí. Tàbí táwọn olùkọ́ tí múṣemúṣe wọn dá múṣẹ́múṣẹ́ tí wọ́n mú ṣáṣàmọ́ bá àti fìmọ́ lápá lára àwọn ọmọ. Tákẹ́kọ̀ọ́ fi mọ̀ wípé ojúlówó ẹ̀kọ́ ló ní mùdùnmúdùn nú. Yàrá ìkẹ́kọ̀ọ́ wọn kó sọ́sọ́ pẹ̀lú àwọn ohun èròjà ìkẹ́kọ̀ọ́ òde òní tí mẹ́kọ̀ọ́ wu ní kọ́. Bẹ́ẹ̀ kò sáàrọ̀ ọmọ pọ̀ sínú kíláàsì lọ́dọ̀ tiwọn. Alami ìfọ̀kànbalẹ̀ gbá àfọ́bí àtàlágbàtọ́ ní Acadip International School pẹ̀lú àfikún ẹ̀ka ẹ̀kọ́ ìmọ̀ ìsìn Islam tí pípayọ̀ Ọlọ́run fọ́mọ tó fi mọ́ kíkọ́ èdè Lárúbáwá tí ó máa lọ ní gerere pẹ̀lú èdè òyìnbó. Ìmọ̀ ẹ̀kọ́ Tahfiz, èyí Quranic memory
memorization náà gbẹ̀yìn tí ó fọmọ láǹfààní láti há odidi Al-Qur'anil Karim ọ̀rọ̀ Ọlọ́run lérògbà àti lápaláyé bẹ́ẹ̀ jèrè lálìkìyàwó ọkọ̀ tó dángájá ń bẹ fún lílọ bíbọ̀ ọ̀rọ̀ àwọn ọmọ ká tó mọ̀ wá sọ ti body facility wọn tó yà lára ọ̀tọ̀ tí kì í ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àyè ṣeré ìdárayá ló tẹ́jú lọ falala yìí o lójú náà àti mọ́pọlọ ọmọ múṣáṣá àtìgbàdégbà ní excursion nílé ẹ̀kọ́ Acadip International School lérògbà àti bùyàrí kẹ́kọ̀ọ́ àwọn ọmọ kí wọ́n lè dán gbogbo mọ̀ lójú ọjọ́ bọ́pọ̀ àyè ṣe ń sún síwájú bẹ́ẹ̀ ni ìlànà ìkẹ́kọ̀ọ́ tí wọ́n sún níbẹ̀ àwọn òṣìṣẹ́ tó lóye lẹ́kọ̀ọ́ ni wọ́n ń darí ilé ẹ̀kọ́ ọ̀hún abálájọ tí gbogbo kan fi rọrùn bílẹ̀ ẹ̀kọ́ ọ̀hún ti wá kójú òṣùwọ̀n tó nígbélé wọn tàgbáyé owó wọn ògùn yẹn lápá pínpín gbogbo òbí àtàlágbàtọ́kílẹ̀ tó dúró wò ẹ̀yin náà tètè máa máwọn ọmọ yín bọ̀ wá gẹ́gẹ́ bá àǹfààní ìgbaniwọlé ṣe ṣí sílẹ̀ sípele crèche nursery àti primary. For more information, please contact 0705-2200-622 or 0806-4691-698. ẹ tún lè pè 003-378-8439. Acadip International Schools, excellence in teaching and learning. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فإن أصدق الكلام كتاب الله وخير الهدي هدي محمد رسول الله وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. السلام عليكم ورحمة الله وبركاته. adáwọ̀pẹ́ fún Ọlọ́run alhamdulillah àtúndáwọ̀pẹ́ fún Ọlọ́run bá Allah ní ẹ̀kan sí alhamdulillah adáwọ̀pẹ́ wa náà ní àdádélẹ̀ wípé alhamdulillahi rabbil alamin. Ọlọ́run tí a dúpẹ́ fún òun náà ni ọba tí ó ṣàánú wa ó ṣe wá ní mùsùlùmí ọ̀gá oore tí Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tó lè ṣe fọ́mọ ènìyàn òun náà ni kó ṣèyàn ní mùsùlùmí. Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó jẹ́ àmúna al-Qur'an al-Karim a'udhu billahi minash shaitani rajim ọlọ́ni inna dina inda Allahi al-Islam ọlọ́ni dájúdájú ẹ̀sìn kan ṣoṣo tí ń bẹ lọ́dọ̀ Ọlọ́run bá Allah tí ó gbà lọ́wọ́ yín the only religion in the sight of Allah is Islam. Ọlọ́run yẹn ló tó wá sọ wípé ní Quran chapter 3 verse 85 ó ní wa man yabtaghi ghayra al-Islam dinan whosoever find a religion whosoever seeks a religion other than Islam falan yuqbala minhu it will never and ever be accepted of him wa huwa fil akhirati min al-khasirin and in the day of judgment in the day of accountability the person will be among the losers. Tó bá dejọ́ gbé ndàlùkìá mo ní tòun mọ̀ bẹ́ẹ̀ náà àwọn ẹni òfò. Ọlọ́run bá Allah wá fi ọba lé ní Quran chapter 3 verse 102 Ọlọ́run ya ayu alladhina amanu mo pè yín tí ẹ gbà Ọlọ́run bá gbọ́ lódodo o you believe in the oneness of Allah o you believe in Prophet Muhammad fear Allah as he should be feared. Ẹ̀yin tí ẹ gbà Ọlọ́run bá gbọ́ lódodo ẹ bẹ̀rù Ọlọ́run bó ṣe yẹ kẹ́ ẹ bẹ̀rù ẹ̀. Wala tamutunna illa wa antum muslimun ẹ wá gbọ́dọ̀ kú àfi kẹ́ jẹ́ mùsùlùmí nígbà tí ikú bá fẹ́ ká yín mọ́. Abi Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tawaffana musliman wa alhiqna bis salihin. Nígbà t'Ọlọ́run bó bá pa wá kó pa wá ní mùsùlùmí kó dẹ̀ rò wá papọ̀ mọ́ àwọn ẹni rere. Nínú àwọn ẹni rere náà minan nabiyyin náà àwọn ànábì Ọlọ́run bí àwọn ànábì wa Musa, Isa, Jesus Christ, Prophet Muhammad àtàwọn ànábì Ọlọ́run bẹ́ẹ̀ lọ Ibrahim wasudikin àti nínú àwọn ẹni tí wọ́n gba Ọlọ́run bá gbọ́ lódodo tí wọ́n gba ànábì wa Muhammad gbọ́ bí àwọn Abubakar Siddiq, Umar, Uthman, Ali àti gbogbo àwọn sọ̀hábà lọ bẹ́ẹ̀ àti gbogbo àwọn ẹni rere pátápátá bẹ́ẹ̀ kọ́lọ́n kó má ṣe àpapọ̀ mọ́ wọn Allahumma amin. Lẹ́yìn wá gbà náà tí a tọrọ ìkẹ́ àti gẹ̀ fún aṣíwájú ànábì wa Muhammad kíkẹ́ náà kó máa bá wọn yàwó ẹ̀ àwọn ọmọ àtàwọn sọ̀hábà àtàwọn tabi'un tabi'in ìkẹ́ náà kí ó máa bá gbogbo wọn lápapọ̀ Allahumma amin. Àyàn mọ̀ yá mi kó tó di pé a wọnú àkọlé tí a fẹ́ fi bára wa sọ̀rọ̀ lénìí
pàápàá lórí ọ̀rọ̀ fídíò kan èyí tí ó ń já rànyìnrànyìn lórí social media lẹ́nu lọ́wọ́lọ́wọ́ yìí, èyí tó ń já rànyìnrànyìn lórí social media lọ́wọ́lọ́wọ́ yìí, bó tẹ̀ já sí wípé irú àti ó ti ń jà tipẹ́tipẹ́ náà, a ti ń ríro àwọn fídíò bẹ́ẹ̀ tipẹ́tipẹ́. Kí ni fídíò náà? Òun náà ni fídíò alákùnrin kan tí wọ́n pe orúkọ alákùnrin nínú TikTok gẹ́gẹ́ bí àwọn alhaji wa Malam Yusuf Adépọ̀jù, gẹ́gẹ́ bí wọ́n ṣe forward fídíò náà sí mi wípé kí èrì tèmi kọ́kọ́ sẹ̀nà káwọn náà tó wá nǹkan sọ sí, torí wípé ńgbà míì kí lórúkọ ọkùnrin náà ẹ̀jẹ̀ tẹ̀ kọ́kọ́ lọ́bẹ̀, Noah evangelist Noah Ezekiel, orúkọ tó ń lò lórí TikTok nìyẹn, evangelist Noah Ezekiel, òun ni orúkọ tẹ́ni ń lò lórí TikTok. So àná ní àwọn alhaji wa Malam Yusuf Adépọ̀jù náà wá forward fídíò yẹn sí mi pé àwọn fẹ́ kí n ṣiṣẹ́ lé lórí, so kí n dẹ̀ sọ̀rọ̀, kémi fi ẹ̀kọ́ sọ̀rọ̀, bóun bá tiẹ̀ fi ẹ̀kọ́ tó ṣe tó sọ̀rọ̀, kémi fi ẹ̀kọ́ sọ̀rọ̀ ń tèmi ká proof pé nínú Al-Qur'an àti nínú Islam ni ìmọ̀ tó yẹ kóró wà. Ilé ló fà á tí mo fẹ́ fi sọ̀rọ̀ nípa fídíò alákùnrin yìí. Kí wá nìkan tó wà nínú fídíò náà? Ẹ rí wípé ó béèrè kan bẹ́ẹ̀, ó ní nínú Jésù àti Muhammad ta ni ó tóbi jùlọ? Allahu Akbar. Between Jesus Christ and Prophet Muhammad, who is the greatest? Ta lẹni tó tóbi jùlọ, ta lẹni tó lámìláaka jùlọ? Bóyá lọ́dọ̀ Ọlọ́run ni o, àbí lọ́dọ̀ àwọn èèyàn ni, àbí ní gbogbo àgbáńlá ayé, ta lẹni tó tóbi jùlọ? Ó wá mú ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀rí wá láti inú Al-Qur'an tó fi ń báàkì wípé Jésù ló tóbi ju Ànábì wa Muhammad lọ. Pẹ̀lú ògo Ọlọ́run, èmi ò wá mẹ́rin tèmi náà wá láti inú Al-Qur'an, màá tún wá jẹ́ kó yé wípé a tún wá mọ Bíbélì wọn dájú ṣáká, màá tún mú ẹ̀rí wá náà láti inú Bíbélì, kí èmi fi àjùlọ hàn. So àbí Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kó má ṣàì ṣe dáadáa fún wa. Lẹ́yìn wá gbà náà ta tọrẹ kí a ti gẹ̀ fún aṣíwájú Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, jẹ́ ká lọ lè máa wá mùsùlùmí wípé tó fi ń jẹ́ òdodo jùlọ nínú ọ̀rọ̀ òun náà ni ọ̀rọ̀ Ọlọ́run Al-Qur'an al-Karim. Ìwé tí ń bẹ ní ọwọ́ mi yìí òun náà ni Al-Qur'an, ìwé tọ́lọ́run bá sọ̀kalẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, òun náà ni ìwé tó tóbi jùlọ tó dẹ̀ jẹ́ òdodo jùlọ ní gbogbo ọ̀rọ̀ pápátá tọ́mọ ènìyàn bá ń sọ, kò sọ̀rọ̀ tó jẹ́ òdodo tó tó Al-Qur'an. Bákan náà wa khayral hadi hadi Muhammad rasulillah, èyí tó fi ń lóore jùlọ nínú ìmọ̀nà pé a fẹ́ máa tẹ̀lé èèyàn kan láti máa fi ṣẹ̀sìn wa, a fẹ́ máa tẹ̀lé èèyàn kan láti máa fi hùwà, a fẹ́ máa tẹ̀lé èèyàn kan láti fi ṣètò ìgbésí ayé wa. Kò sẹ́nìkan tá a lè tẹ̀lé tó lóore tó tó Ànábì wa Muhammad. Ànábì sọ pé khayral hadi hadi Muhammad, ìmọ̀nà ẹni tó lóore jùlọ ni ìmọ̀nà mi. Ẹ ṣàkíyèsí, Ànábì ò sọ wípé ìmọ̀nà prófẹ́tì Ọlọ́run bá mi ò lóore o, kò ní mẹ́sẹ́njà Ọlọ́run bá mi ò lóore o, ṣùgbọ́n kàn ní tòun ló lóore jù torí pé òun lọ́lọ́run bá sẹ́ǹdì wa nígbẹ̀yìn. Gbogbo nǹkan mi táwọn Ànábì Ọlọ́run mi yòókù mú wá fún wa àbí tí wọ́n sọ fún wa, Ànábì wa Muhammad ti kó gbogbo ẹ̀ pé ó mú táwọn Ànábì Ọlọ́run yẹn náà kò dá tí wọ́n nù, ó mú táwọn òjíṣẹ́ Ọlọ́run bá yẹn kò dá tí wọ́n nù, ó wá fi kún tọrọ títí ẹ̀ náà ní tiẹ̀ fi wá pé kọ́lọ́run bá Allah subhanahu wa ta'ala kó má ṣàṣì àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì wa Muhammad gbogbo àwọn Ànábì Ọlọ́run tí wọ́n ti lọ. Bákan náà wa sharrul umur muhdathatuha, èyí tó fi ń burú jùlọ nínú àlámọ̀rí ẹ̀sìn wa yìí ó ní kí wọ́n ṣàdédé dá nǹkan kan lẹ̀ sínú ẹ̀sìn Islam, ohun tọ́lọ́run bò pè lẹ́sìn, Ànábì wa Muhammad pè lẹ́sìn fún wa. Àwọn sọ̀hábà tí wọ́n like Ànábì wa Muhammad ju gbogbo wa lọ, àwọn náà wù lẹ́sìn, wọn pè lẹ́sìn, wọn ṣe lẹ́sìn, ẹ̀rí wọn sọ lẹ́sìn. Káwa wá ṣàdédé wá mú nǹkan yẹn ká wá pè lẹ́sìn, kò sí nǹkan tí ṣẹ̀ríà Islam tó pè nǹkan náà tó ju bídà lọ tí a mọ̀ sí àdádálẹ̀. Wa kullu bid'atin dalalah, gbogbo àdádálẹ̀ sì rèé, kò sí nǹkan tí ẹ̀sìn Islam pè fún wa tó ju àánú lọ. Wa kullu dalalatin finnar, gbogbo àánú náà sì rèé, kò síbi tí yóò rìsọ́ọ̀tì sí lọ gẹ́gẹ́ bí làákàyè ẹnìkankan wa tó ju inú náà lọ. Àbí Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kó má ṣàṣàánú ẹnìkankan wa, kó má ṣe wá ní ọmọ náà, má jẹ́ atọ́nà wò kó tó dípò àwọ̀ àlùjánnà. Allahumma amin. Ẹ̀yin ọmọ ìyá mi nínú Islam, ẹ tẹ̀lé mi ká lọ. Evangelist Noah Ezekiel, mo sọ fún wa wípé lórí TikTok gẹ́gẹ́ bí wọ́n send ẹ̀ sí mi lánàá, the short clip was sent to me by Malam Yusuf Adépọ̀jù, the chief lecturer and the founder of Academy of Islamic Propagation, Acadip International, Acadip Nigeria, Acadip the whole world. Àwọn ni wọ́n send ẹ̀ sí mi ní àná. Àbí Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kó ló má ṣe bá dúró ti àwọn málàmù wa. Allahumma amin.
nígbà tí mo wá wo fídíò yìí arákùnrin yìí ó ṣó ojú ara rẹ̀ gẹ́gẹ́ bí ohun tá à ń pè ní fídíò ṣé mo kí n gbà mí fídíò èèyàn lè ṣe fídíò kó má ṣó ojú ara rẹ̀ jásí pé yóò kẹ́yìn sí wa èèyàn lè ṣe fídíò ńgbà míì kó má ṣó ojú ẹ̀ kó má kẹ́yìn sí wa kó lo èèyàn kan àbí kó máa sọ̀rọ̀ lábẹ́lẹ̀ kí fídíò yẹn kàn máa show other things ṣùgbọ́n ẹni yìí ẹ̀rù ò bá ó gbé ojú ara ẹ̀ síta so gba mùsùlùmí pátá tá a wà ní gbogbo àgbáńlá ayé àbí lágbègbè ibi tó bá ń gbé náà mo fẹ́ ká máa wo àwò ojú onítọ̀hún so fídíò yẹn wọ́n ó play ẹ̀ fún wa ní ìsìn yìí pẹ̀lú ògo Ọlọ́run àríṣe mọ̀ kan tí mo wá rí níbi fídíò náà ni wípé ó wá dídí gbé picture Malam Yusuf Adépọ̀jù tí wọ́n wọ aṣọ àlà aṣọ funfun ó gbé picture wọn ó gbé síbẹ̀ bákan náà ó wá gbé picture àfà Jamiu Adégúnwà ó gbé picture wọn náà ó ṣe kíni ó gbé síbẹ̀ pẹ̀lú aṣọ pípọ́n pẹ̀lú aṣọ pupa ni ó lò fún àwọn títí wọn Ọlọ́run má ọ̀rọ̀ bí ẹkún bí pupa Ọlọ́run ní jẹ́ kí wọ́n rí pẹ̀lú ògo Ọlọ́run so ó gbé aṣọ pupa ló gbé wọ àwọn bí ó change suit yẹn lọ́rùn wọn ni o bí a kọ́lọ̀ tí wọ́n wọ̀ náà ó ṣàgbé sí ọrùn wọn bẹ́ẹ̀ ká má fọ̀rọ̀ gùn fídíò yìí mo fẹ́ káwa náà gbọ́ bó ti já sí pé fídíò kan ni tó já sí wípé ní ọwọ́ bẹ̀rẹ̀ ó fẹ́ ṣe bígbà tóun fẹ́ ṣe dáadáa bí ẹni pé òun mọ ohun tóun ṣe ṣùgbọ́n nígbẹ̀yìn a padà rí wípé ilé wa tako Ànábì wa Muhammad ni ẹnjíníà wa ní ilé mo fẹ́ kí a play fídíò náà látòkè délẹ̀ bíi 5 minutes some seconds ní fídíò náà tán bá play tán máa bẹ̀rẹ̀ sí wa máa mú àwọn quotation wa lórí ẹ̀ máa fẹ́ kí gbogbo àwọn mùsùlùmí tá bá wà nílé tá à ń wò mí life by ká ready pen láti fi jot nǹkan kalẹ̀ torí pé nínú àwọn nǹkan tí àwọn ọmọlẹ́yìn kìrìsìtíẹ́nì tí wọ́n máa fi ń tako Islam tí wọ́n máa fi ń gbógun ti Islam pàápàá fáwọn tí wọ́n bá jẹ́ àwọn nominal Muslims tí wọ́n máa fi ń tako wọn òun náà ni àwọn quotation tẹ́ ní mú wọn Al-Qur'an jásí pé wọ́n máa ṣe Qur'ani tú bí kò ṣe rí bí kò ṣe yẹ gbogbo akọ́tà là á ṣàlàyé yánká ní èní pẹ̀lú ògo Ọlọ́run engineer bismillah. The Lord. Praise Master Jesus. Ẹ jọ̀ọ́ mo ní ìbéèrè tí mo fẹ́ béèrè. Mo sì fẹ́ fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ gbogbo àwa Kristẹni pátápátá tí a bá lórí ọ̀fẹ́ àti wo fídíò yìí pé ká share dáadáa ká lè rí àwọn mùsùlùmí tí ó bá wa dáhùn ìbéèrè yẹn bó ti tọ́ àti bó ti yẹ. Tí mo bá dẹ̀ rí mùsùlùmí tó lè dáhùn ìbéèrè yìí inú mi ó dùn kán tiẹ̀ ṣe fídíò kán wọn náà ṣe tiwọn bóyá kán hàdí mi sí kán analyze àwọn àlàyé yẹn fún wa so inú mi ó dùn ká lè jọ nímọ̀ ni o ká sì lè jọ lẹ́kọ̀ọ́. Kí wá ní ìbéèrè náà ó ní pé nínú Jésù àti Muhammad talent tó tóbi jù talent tó kéré jù ìbéèrè méjì ni o nínú Jésù àti Muhammad talent tó tóbi jù talent tó kéré jù. Ìbéèrè kejì rèé ẹni wo ló yẹ ká tẹ̀lé nínú ẹni tó bá kéré jù àbí ẹni tó bá tóbi jù láàrin wọn ṣẹ́ni tó kéré jù ló yẹ ká tẹ̀lé ni àbí ẹni tó tóbi jù ló yẹ ká tẹ̀lé. Ó ní ìdí tí mo ṣe béèrè àwọn ìbéèrè yìí o ìdí rèé o Quran 19 verse 16 to 21 ó ní nípasẹ̀ ẹ̀mí mímọ́ la fi bí Jésù láì báyà rẹ̀ lájọṣepọ̀ rárá. Quran chapter 19 verse 19 ó ní aláìlẹ́ṣẹ̀ ni Jésù ọmọ mímọ́ ni. Quran chapter 5 bẹ́ẹ̀ ni Quran chapter 5 verse 110 àti Quran chapter 3 verse 49 ó jẹ́ ká mọ̀ pé Jésù lóníṣègùn ńlá bó ṣe la ojú afọ́jú tó jí òkú dìde tó mú àwọn lára dá tó wọ àwọn adẹ́tẹ̀ lára sàn. Quran chapter 19 verse 21 ó ní Jésù ni ó jẹ́ àmì fún àwọn ènìyàn. Quran chapter 19 verse 21 ó pe Jésù ní àánú láti ọ̀dọ̀ Ọlọ́run wá fún àwa ọmọ ènìyàn. Quran chapter 3 verse 49 Jésù lè fẹ́yàn lẹ́mìí ó sì lè ṣe onírúurú iṣẹ́ ìyanu. Quran chapter 3 verse 45 Jésù jẹ́ Mèsáyà ó sì tún jẹ́ ẹni yìí láyé àti lọ́run. Ẹ jájọ máa wo mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ wá ni o mo ṣe béèrè ìbéèrè yẹn o pé tá bá wo Quran chapter 4 verse 171 àti Quran 66 verse 12
ó pe Jésù ní ọ̀rọ̀ Ọlọ́run àti ẹ̀mí Ọlọ́run. Bàbá wo Quran chapter 3 verse 55, Quran 19 verse 33 to 34, Jésù kú ó sì jíǹde ó re òkè ọ̀run lọ. Bàbá wo Quran chapter 4 verse 157, kì í ṣe pé àwọn èèyàn ló pinnu láti pa Jésù fún ara wọn. Jésù gangan ló fi ẹ̀mí ara rẹ̀ lélẹ̀ gẹ́gẹ́ bí tó sọ nínú John pé kò sẹ́ni tó fi tipátipá gbà o, èmi ni mo fi ẹ̀mí mi lélẹ̀ o, kémi kó sì tún lè gbà padà, pé kí n bá lè ra àwọn ayé padà ní o. Ìyẹn ni pé gbogbo àwọn tó pa Jésù kì í ṣe pé ọgbọ́n orí wọn tá ti sọ, ní tá ti kọ́ tá ti parí ló torí ẹ̀ ṣẹlẹ̀. Tá bá wo Quran chapter 4 verse 158 to 159 and Quran chapter 43 verse 61, Jésù á gbé Jésù lọ sí ọ̀run, ó sì tún padà bọ̀ láti ṣe ìdájọ́ ayé. Quran chapter 57 verse 27, ó jẹ́ ká mọ̀ pé nínú Jésù ni àánú àti ìkẹ́ Ọlọ́run wà. Àwọn tó ń tẹ̀lé Jésù á fi ìkẹ́ àti àánú Ọlọ́run sí òkun àyà wọn. Quran chapter 57 verse 28, nígbà tá a bá gba Jésù, a ó ní ìmọ́lẹ̀ tá ó fi rìn, a ó dáríjì wa, a ó fún wa ní ìlọ́po ìkẹ́ méjì Ọlọ́run. Nígbà tí mo wá wòye gbogbo nǹkan tí Kùránì sọ nípa Jésù yìí, mo wá wò pé ẹ wá ná báwo mo yẹ fẹ́ ṣe, mi ìmọ̀ tí mo fẹ́ tẹ̀lé nínú méjèèjì. Ṣé ẹni tó tóbi jù báyìí tí Kùránì ń testify sórúkọ ẹ̀, mo máa mú Bíbélì wá ni o, kó má dà pé bóyá mo fẹ́ máa parọ́ fún wa ni, mi ìmọ̀ mo máa mú Bíbélì wá ni o. Pẹ̀lú gbogbo tí Bíbélì Kùránì sọ pa Jésù yìí, mi ì rí kankan nínú ẹ̀ tí wọ́n sọ nípa Muhammad. Òun ló jẹ́ kí n máa béèrè yẹn o, mi ì rí kankan bẹ̀ tí wọ́n sọ nípa Muhammad. Now nínú Jésù àti Muhammad, talent tó tóbi jù nínú àwọn méjèèjì tó wá tóbi jù yìí? Ẹ rí pé ìkan ni ó tóbi jù náà àwọn méjèèjì. Èmi ti mẹ́rin wá tí mo fi ní ká bá wa dá sí, mi ì ṣe ìrí ẹ̀rí tí Muhammad mú jáde. Nínú àwọn tó wá tóbi jù ní talent tó tóbi jù náà méjèèjì, ẹni tó wá tóbi jù yẹn òun ló yẹ ká tẹ̀lé ni àbí ẹni tó kéré jù ló yẹ ká tẹ̀lé? Ìbéèrè tó máa jẹ́ ìbéèrè kẹta tí màá fi last year ni pé èwo ló kú nínú àwọn méjèèjì, èwo lálàyé nínú àwọn méjèèjì? Sẹ́ni tó ti kú nínú wọn ni ká tẹ̀lé ni, tó jẹrà ni, tí ò ṣàlàyé mọ́, tí ń bẹnu sàárè, tí ń jẹ pọ́npọ́ lọ́wọ́, àbẹ́ni tó gé òkè ọ̀run lọ tí Quran fún ara ẹ̀ testify sí, tó gé òkè ọ̀run lọ pé ó tún padà bọ̀, sóhun ni ká tẹ̀lé? Mo fi yọ́nú Ọlọ́run bẹ̀yín, ẹ̀yin mùsùlùmí àti kìrìsìtẹ́nì, ẹ jẹ́ á jọ dá sí ìbéèrè yìí. Ayọ̀ Ọlọ́run ní fi wá sílẹ̀. God bless you all. Alhamdulillah. Fídíò náà ni gbogbo àtijọ́ fetí wa gbọ́ yìí, tí arákùnrin tí mo porúkọ ẹ̀ ní evangelist Noah Ezekiel tí ó send sí orí TikTok. Fídíò náà yàtọ̀ sí bí àwọn málàmọ́ wa Alhaji wa Yusuf Adépọ̀jù, kọ́lọ́n kó bá a ṣe dáadáa fún ọ, gẹ́gẹ́ bọ́n ẹ send ẹ̀ sí mi, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà tún ti send ẹ̀ sí mi lóríṣiríṣi. Ṣùgbọ́n pẹ̀lú ògo Ọlọ́run, èrí tèmi á kàn sẹ̀ ni, preamble ni tọ̀rọ̀ ti tèmi. Wọ́n sọ pé kinní ńlá ní gbẹ̀yìn kalẹ̀, ní gbẹ̀yìn ìgbàlẹ̀. So àwọn málàmọ́ wa pẹ̀lú ògo Ọlọ́run, àwọn ni wọ́n ṣẹ̀ wá tún ṣàlàyé ẹ̀ ju títí tèmi lọ, gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé student òun ni èmi jẹ́ fún wọn. Kọ́lọ́n bá Allah subhanahu wa ta'ala kó má ṣàbá wa ṣe dáadáa fún wọn. Ẹ jẹ́ wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí fídíò yìí ní ẹyọ kọ̀ọ̀kan. Alákọ̀ọ́kọ́ ìbéèrè ẹ̀, ó sọ wípé nínú Jésù àti Muhammad ta ló tóbi jùlọ? Ó dẹ̀ sọ wípé mo fẹ́ yẹ kí gbogbo àwọn tí wọ́n jẹ́ Christian ní gbogbo ibikíbi tí wọ́n bá wà, òun fẹ́ kí wọ́n sẹ́ndì fídíò káàkiri, kí wọ́n share káàkiri around the globe, débi wípé it will reach many Muslims around the world, débi wípé gbogbo àwọn mùsùlùmí tí wọ́n gbọ́ èdè tá à ń sọ yìí, àbí bí ó ṣe ń sọ ìnà táwọn kó máa bá translate ẹ̀ nísàlẹ̀ kí wọ́n máa gbọ́, débi pé tí wọ́n bá gbọ́, òun fẹ́ ọ̀rọ̀ láti ọ̀dọ̀ àwọn mùsùlùmí náà ká engage òun nínú dialogue, engage òun nínú dialogue. Kọ́lọ́n kó má ṣe dáadáa fún wa. Bákan náà, he said he wants us to share knowledge and moral with this short clip, but the reverse is the case. Ó lóun fẹ́ jẹ́ kájọ fi ìmọ̀, kájọ fi ọ̀rọ̀ jomi tó rú ọ̀rọ̀,
ẹ̀rí ṣùgbọ́n gbà tí a padà gbọ́ ọ̀rọ̀ yìí láti bẹ̀rẹ̀ dópin a rí wípé kò rí bẹ́ẹ̀ o kò padà lo àwọn ẹ̀kọ́ tó yẹ kó lò pé tó níbi àwọn ọ̀rọ̀ tí ó ń sọ nípa ànábì wa Muhammad kọ́lọ́hún kó má ṣàbáwá ṣe àlékún ìmọ̀nà àti hidaya fún Allahumma amin. bákan náà ó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ̀ pẹ̀lú aya nínú al-Qur'an al-Karim kí n tó wá mú aya yìí wá ṣe rí nígbà tí àwọn málàmù wa tán sẹ́ndì kíní sí mi mo wá wò pé nínú àwọn ẹni tí mo lè pè tí mo lè fi rí àǹfààní ọ̀rọ̀ púpọ̀ mo wá pè ta ni mo lè pè ó tí mo lè tún fi ìmọ̀ wọn kún ètò yóò wà lọ́dọ̀ mi mo wá pe àwọn dáàdì málàmù wa ìyẹn bàbá wa alhaji wa Jamiu Ìṣọ̀lá Adépọ̀jù àgbà grandpa mo wá pè wọ́n wípé bàbá ṣé ẹ̀yin náà ti rí fídíò tí arákùnrin kan evangelist Noah Ezekiel tó send lórí wọn làwọn náà ti rí wọ́n ní kí ṣé a ti ń gbègbèsẹ̀ lórí ẹ̀ ṣe mọ́ káwọn bàbá wa jihadist ni wọ́n tán bá ti rí nǹkan tó fẹ́ tàbá ẹ̀sìn Islam wọ́n tètè dìde sí i wọ́n wá ní pẹ̀lú ògo Ọlọ́run àwọn máa bọ́ sórí laptop àwọn nísìn bàbá 80-something years wọ́n làwọn máa bọ́ sórí laptop àwọn ò ṣe yahoo tí wọ́n o àwọn ò ṣe yahoo wọ́n làwọn máa bọ́ sórí laptop nísìn àwọn máa bá mi type àwọn kankan táwọn bá ti wá type ẹ̀ sí mi àwọn máa wá táwọn bá ti type àwọn á send ẹ̀ sí mi nígbà táwọn á send ẹ̀ sí mi ọ̀pọ̀lọpọ̀ àwọn kan tí mo kọ́lẹ̀ yìí nínú àwọn ìmọ̀ tí mo gain láti ọ̀dọ̀ wọn ni bàbá tiẹ̀ wá ń béèrè nǹkan kan wípé ẹ dúró náà nígbà tá arákùnrin yìí tó sọ pé nínú Jésù àti Muhammadu wọ́n ní ta ló tóbi jùlọ náà àwọn méjèèjì àwọn wò pé ṣé ẹni tó ṣọ́ra jù ní àbí ẹni tí ó ga jù àbí báwo ni wọ́n làwọn wò pé tó bá tiẹ̀ jẹ́ ẹni tó sanra jù gbogbo àná láti rí pé Jésù ò sanra ṣe mọ̀ pé fíìmù táwọn ọmọlẹ́yìn Kristi máa ń ṣe bó tẹ̀ já sí pé irọ́ náà ni gbogbo fídíò yẹn ẹ rí i pé tí wọ́n bá ṣò Jésù ń bẹ̀ Jésù tí wọ́n máa ń ṣò ń bẹ̀ mi rò pé ó máa ń gbogbo ara mọ̀ pé Jésù yẹn ò yọkùn kò yọkùn á rí i pé Jésù yẹn slender gan Jésù tiwa gangan kọ́ nìyẹn o ẹni rẹ ni Jésù tiwa o Jésù táwọn ń ṣò yẹn Jésù òyìnbó nìyẹn so tó bá ti jẹ́ pé títóbi ni á rí i pé Jésù ò ṣe kí ni o kò sanra but ẹni tó ga ni ṣùgbọ́n wọ́n ròyìn ànábì wa Muhammad náà wọ́n ní táwọn sọ̀hábà bá ń lọ pẹ̀lú ànábì máa ń ga báyìí ní débi pé wọ́n máa ń wo ànábì wọ́n máa ń wo báyìí ní ànábì jẹ́ ẹni tó ga ànábì dẹ̀ sín gbọ̀nlẹ̀ gẹ́gẹ́ bọ́n ṣe ròyìn ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Bàbá wa sọ wípé ẹ tẹ̀ dúró náà tí èèyàn bá ń sọ wípé ta ló tóbi jùlọ nínú ànábì Ọlọ́run kan sí kejì àkọ́kọ́ ni wípé àwọn méjèèjì wọn ò jọ lùgbà kan náà tó bá já sí pé Jésù àti ànábì wa Muhammad wọ́n jọ lo àkókò kan náà ni bàbá ni ó súnmọ́ kárí ẹnìkan tó tóbi ju ẹnìkan lọ tó bá pa méjọ ń bẹ ní ìlú Èkó tí èmi tí mo wà yìí nísìn tó bá pa méjì jọ wà nílùú Èkó ni eléyìí wá ń ṣe dáwà ó ń gbìyànjú sójú ọ̀nà tọ́lọ́run eléyìí náà gbìyànjú sójú ọ̀nà tọ́lọ́run á wá wò pé iṣẹ́ táwọn méjì ṣe olólàmìlaka jùlọ á wò pé kí ni ìgbìyànjú wo ni wọ́n ṣe pàápàá jùlọ bàbá wa jẹ́ mọ̀ pé gbogbo àwọn ànábì Ọlọ́run kan pátápátá ni wọ́n níbi tí wọ́n tóbi sí gbogbo wọn pátá ni wọ́n nìkan tí kan ṣe tẹ́nìkan ò ṣe bàbá Ìṣọ̀lá Jamiu Adépọ̀jù bàbá wa sọ wípé lápèjúwe wọ́n ní Hassan mo ní yẹsà wọ́n ní ǹjẹ́ ìwọ mọ̀ wípé ànábì Nuhu alayhi salatu wassalam a sì ń bọ̀ náà quotation nínú Quran àti nínú Bíbélì tí bàbá send sí mi lórí ṣe pé lọ ṣiṣẹ́ lórí ilé bàbá wa sọ wípé ànábì wa Nuhu alayhi salatu wassalam ṣe mọ̀ pé nínú al-Quran gbogbo àwọn ànábì Ọlọ́run bá tọ́lọ̀ bá mention nínú al-Quran they were 25 ẹ jẹ́ kí n dárúkọ ẹ̀ fún wa nítorí pé kí ni àkókò ń bọ̀ ẹ jẹ́ mi kàn fẹ́ sáré sin wa nígbẹ́rẹ́ pàkọ́ ni o very soon àwọn málàmù wa súnmọ́ wọn á ṣe program kan tó já sí wípé wọ́n á béèrè àwọn ànábì Ọlọ́run kankan tó wà nínú al-Quran wọ́n á béèrè ẹ̀ lọ́wọ́ wa so ẹni tó bá dẹ̀ gbà òun ló máa jẹ ẹ̀mọ́ragandẹ̀ rabandẹ̀ èyí tí à ń ṣètò kalẹ̀ lọ́wọ́ tí ẹrú Ọlọ́run kan ní ká fi ṣe àǹfààní fáwọn èèyàn àwọn ànábì Ọlọ́run tó wà nínú al-Quran 25 ni Allah subhanahu wa ta'ala ló mention àkọ́kọ́ nínú wọn tí wọ́n jẹ́ àwọn ànábì Ọlọ́run the prophet of God ànábì wa Adam alayhi salatu wassalam Adam náà ni wọ́n ń pè nínú ọ̀dọ̀ àwọn olóyìnbó nínú Bíbélì bákan náà ẹlẹ́ẹ̀kejì Aliyasa òun náà ni wọ́n ń pè ní Elisha àwọn kan ń pè ní Elisha nínú àwọn ànábì Ọlọ́run ni bákan náà Ayub òun lẹ́lẹ́ẹ̀kẹta Ayub ni à ń pè ní Job nínú Bíbélì nínú èdè òyìnbó bákan náà ànábì wa Dahud yìí òun náà ni à ń pè ní David nínú ọ̀dọ̀ àwọn olóyìnbó bákan náà nínú ànábì Ọlọ́run náà ni Dulkifli nínú ànábì Ọlọ́run ni Dulkifli òun náà ni wọ́n ń pè lé àwọn ọ̀dọ̀ àwọn olóyìnbó wọn lórúkọ míì tí wọ́n ń pè jù báyẹn náà lọ
bákan náà ànábì wa Harun òun ni wọ́n pè ní Aaron ànábì Ọlọ́run bá ní. bákan náà Hud ànábì Hud yìí Hud náà ni wọ́n pè lọ́dọ̀ àwọn olóyìnbó náà. bákan náà Ibrahim lédè Lárúbáwá Ibrahim ni wọ́n pè ní Abraham tàbí Abraham. Idris ànábì Idris yìí ni wọ́n pè ní Enoch lọ́dọ̀ àwọn olóyìnbó. bákan náà Elias òun ni wọ́n pè ní Elias ní ọ̀dọ̀ àwọn olóyìnbó. bákan náà Isa ànábì wa Isa òun ni wọ́n pè ní Jesus lọ́dọ̀ àwọn olóyìnbó. bákan náà Ishaq lédè Lárúbáwá àwọn olóyìnbó ń pè ní Isaac bó ti já sí pé Alhaji wa Malam Yusuf Adépọ̀jù wọ́n já mọ̀ pé Isaac táwọn olóyìnbó ń pè yẹn wọ́n pé bó ṣe kàn pé ìpèkúpè ni wọ́n ń pè nígbà tó já sí pé ISAAC ni báwo ló ṣe wá di Isaac Ishaq náà ni bọ́lọ̀n bá wa ṣe pé ní Kùránì náà ni wọ́n ṣàbòsí ń bẹ̀ wọ́n. bákan náà nínú àwọn ànábì Ọlọ́run òun náà ni Ismail òun ni wọ́n pè ní Ishmael Ismail ni wọ́n pè ní Ishmael. bákan náà ànábì wa Lut òun náà ni wọ́n pè ní Lot lọ́dọ̀ àwọn olóyìnbó. bákan náà Muhammad sallallahu alayhi wa sallam ní ọ̀dọ̀ àwọn olóyìnbó wọ́n pè ní Muhammad. bákan náà ẹlòmíì pè ní Muhammad ẹlòmíì dẹ̀ pè ní Ahmad ni wọ́n pa ànábì wa Muhammad. bákan náà ànábì wa Musa alayhi salatu wa salam ẹ̀rí pé wọ́n pè ní Moses. bákan náà ànábì wa Nuh wọ́n pè ní Noah lọ́dọ̀ àwọn olóyìnbó. bákan náà ànábì wa Salih lọ́dọ̀ àwọn Lárúbáwá wọ́n pè ní Salih lọ́dọ̀ àwọn títí olóyìnbó náà. bákan náà Shu'aib àwọn náà ń pè ní Shu'aib lọ́dọ̀ títí wọn náà. àwọn kan tẹ̀ tún máa ń pè ní Jethro bí wàá mọ̀ bí òun ní Jethro lóòótọ́. bákan náà Sulaiman àwọn olóyìnbó ń pè ní Solomon. bákan náà Yaakub àwọn olóyìnbó ń pè ní Jacob. bákan náà Yahya àwọn olóyìnbó ń pè ní John ànábì wa Yahya John. bákan náà Yunus àwọn olóyìnbó ń pè ní Jonah. bákan náà Yusuf àwọn olóyìnbó ń pè ní Joseph. bákan náà Zakaria àwọn olóyìnbó ń pè ní Zekaraya àbí Zakaraya náà sì ni àwọn Yorùbá bá tún pè ní àtàwọn olóyìnbó náà. àwọn ànábì Ọlọ́run bá ní ilé ọjọ́ tí wọ́n bá béèrè ẹ̀ lọ́wọ́ wa pé mentioned only 15 prophets of God mentioned in the Quran. Mentioned just only 15 prophets of God mentioned in the Quran. ẹ má jẹ́ àgbàgbé láti dárúkọ 15 péré nínú 25 tá a kálẹ̀ yìí o kábà lè jẹ ẹ̀bùn ó lè jẹ mọ́kà kọ́lọ́n kí ó má ṣàṣì dára fún ẹnì kankan wa. Allahumma àmín. bàbá wa Jamiu Ìṣọ̀lá Adépọ̀jù àgbà bàbá wa sọ wípé gba ànábì Ọlọ́run yìí lọ́lọ́run bá fún àwọn náà ní miracle tí wọ́n fi tóbi tí wọ́n fi làmìlaka nígbà ayé wọn. wọ́n ní lápèjúwe ànábì Nuh. wọ́n já mọ̀ pé ànábì Nuh yìí ṣe mọ̀ pé nígbà tí ànábì Nuh ń pe àwọn ìjọ ẹ̀ tí wọ́n gbà gbọ́ nígbà tí wọ́n gbà gbọ́ Ọlọ́run pa á láṣẹ wípé òkè àwọn wọn bá wọn díẹ̀ tán bá gba ẹgbọ́n ni àti wọn àtàwọn ẹranko kọ̀ọ̀kan ẹ kó wọn sínú ọkọ̀ ojú omi ẹ máa lọ. ànábì Nuh lẹ́ni tó kọ́kọ́ kan ọkọ̀ èèmọ̀ ó wá kan ọkọ̀ yìí tóbi débi pé ó dẹ̀ lọ lórí omi kò sí bírèkì ńbẹ̀ kò sí tọ́tù ńbẹ̀ bisimilahi majiriha wa murisaha bisimilahi náà ni bírèkì ẹ̀ òun ni tọ́tù ẹ̀ ló fi ń lọ ló fi ń Allah akbar ló fi ń dúró ẹ̀rí orúkọ Ọlọ́run ọba ló fi ń lọ ló dẹ̀ tó fi ń dúró àsìkò tó bá yẹ kí ó dúró. ẹ dákun miracle eléyìí tí ànábì Nuh ṣé ànábì wa Isa Jesus Christ ṣó ṣe ànábì wa Muhammad ṣó ṣe rí àkọ́kọ́ náà kíyàn máa béèrè wípé nínú Jésù àti Muhammad ta ló tóbi jùlọ ọ̀rọ̀ tí ò dá ni. mùsùlùmí kò gbọdọ̀ wo sùnsùnsùn kó wá gbé tọ́pìkì yẹn sórí igbá tí ò bá ń ṣe wípé wọ́n bá ń fihàn pé wọ́n fẹ́ ṣàfẹ́ make mockery of our beloved prophet Muhammad sallallahu alayhi wa sallam. a gbọdọ̀ dánrú ẹ̀ wò káwa ni a fẹ́ máa tóbi a fẹ́ máa pín wọn yà pé ìkan tóbi jù kan lọ. lóòótọ́ lọ́n jẹ́ á mọ̀ àti nínú àwọn ọ̀rọ̀ Ọlọ́run bá ní Al-Qur'an àti nínú àwọn ọ̀rọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àmì jẹ́ á mọ̀ pé òun lòún tóbi jù nínú àwọn ànábì Ọlọ́run náà prophet Ọlọ́run á débẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run pẹ̀lú àwọn ẹ̀rí. ṣùgbọ́n a gbọ́dọ̀ tábàtẹ̀ wá fẹ́ sọ́nà tọ́rọ̀ bá débẹ̀ ni a gbọ́dọ̀ pàtẹ́ káwá dìdí mú ní topic pé a fẹ́ jẹ́ kán rí pé eléyìí ju eléyìí lọ pẹ̀lú inú ni bí ni ẹ̀rí eléyìí ò dáa tó kọ́lọ́n kó má ṣàlékún ìmọ̀nà àti àforíjì fún broda wa yìí broda evangelist Noah Ezekiel kọ́lọ́n kó má ṣàbá wa ṣe dáadáa fún wọn Allahumma amin. Ànábì wa Moses bàbá wa Ìṣọ̀lá Adépọ̀jù wọn sọ wípé ṣé tí ẹ bá gbàgbé ṣebí Moses lọ́nà bá paláṣẹ pé kó lọ kó àwọn Israeli kúrò ní Egypt kó kó wọn lọ síbi tí ó yẹ kó kó wọn lọ. nígbà tá Ànábì wa Musa alayhi salatu wa salam nígbà tó débi òkun pupa Red Sea tó já sí pé tí plane gan fẹ́ kọjá ń bẹ̀ gan àwọn èèyàn máa ń bẹ lọ́nà ọlọ́sẹ̀ máa jà ajá
nígbà tí wọ́n débi Red Sea ṣe mọ̀ wípé Red Sea yẹn àwọn Fáráò ń lé wọn bọ̀ nígbà táwọn Fáráò ń lé wọn bọ̀ tí wọ́n débi Red Sea yẹn kí l'Ànábì wa Musa ṣe ẹ̀rù kọ́ fẹ́ bà Musa Ọlọ́run ní Musa a ti kún ẹ lọ́wọ́ nínú tí o fi jẹ́ greatest man lórí ilẹ̀ láyé ìgbà yẹn òun lélẹ́yìí o ọ̀pá ọwọ́ ẹ̀ yẹn nà án sódò nígbà tó nà án sódò odò bá pín méjì odò pín méjì Ànábì Musa rìn wọnú ẹ̀ bàtà Ànábì Musa rìn wọnú ẹ̀ àwọn ọmọ ẹ̀yìn ẹ̀rù kọ́kọ́ bá ó ní ẹ wọlé Ọlọ́run ló pa wá láṣẹ inna Allaha ma'ana Ọlọ́run bẹ pẹ̀lú wa Ànábì Musa kọjá àwọn ọmọ ẹ̀yìn náà kọjá wọ́n kọjá sódì kejì lọ nígbà tó kọjá sódì kejì lọ Fáráò wọ́n débẹ̀ nígbà tí wọ́n débẹ̀ wọ́n kọ́ tìdí pé kíní tààrí tó pín rí báyìí kíní ṣe pín ẹ̀rù kọ́kọ́ ń bà wọ́n ṣe mọ̀ pé Ọlọ́run fẹ́ pa wọ́n run Ọlọ́run wá jẹ wọ́n nípa láti wọ́n náà pé ẹjẹ́ alọ́jáde kò sí tí ó ṣẹlẹ̀ Ọlọ́run ò má ṣàìwọlá bọ́lọ́run bá ṣe jẹ àwọn Fáráò àti àwọn ọmọ ogun ẹ̀ nípa wọnú òkun patọ́lọ́run ṣe pa wọ́n rẹ́lẹ̀ kan náà bẹ́ẹ̀ gbogbo àwọn tí wọ́n bá gbé ogun ti Islam gbogbo àwọn tí wọ́n bá gbé ogun ti gbogbo àwọn dáín àwọn tí wọ́n ń pèpè sójú ọ̀nà tọlọ́run òtítọ́ àti lódodo Ọlọ́run má ṣàjẹ́ kí wọ́n jẹ́rí gbogbo àwọn tí wọ́n gbógun tí wọ́n ní kó parẹ́ wọ́lá àti tóbi lọ́dọ̀ Ọlọ́run wọ́lá la hawla wala quwwata illa billah gbogbo ẹni tó bá gbógun tí wọ́n náà lórí òtítọ́ àti lórí òdodo Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala má ṣàfihẹ́ jẹ́rí wọn àti tèmi náà Allahumma amin Musa bá lọ àwọn Fáráò bá tẹ̀rì ẹ dákun ṣànábì wa Muhammad ṣó na ọ̀pá síbi odò ńlá tó pín ṣànábì wa Isa Jesus Christ ṣó na ọ̀pá síbi odò kó pín ẹ rí pé náà agbára lélẹ̀ ànábì wa Salih alayhi salatu wa salam bàbá wa Ìṣọ̀lá Adépọ̀jù wọ́n sọ wípé ṣé mọ̀ pé ànábì Sọ́líù náà nínú miracle tọ́lọ́run bá fún náà tó fi jẹ́ nǹkan agbára tó ṣe òun ni wípé ńgbà táwọn ìjọ ẹ̀ tí wọ́n dá láàmú àwọn ìjọ àdàlúlá ńgbà tí wọ́n dá láàmú wọ́n ṣàfẹ́ kó fún wa lámì afẹ́ ká lè mọ́pá lágbára ní ẹ pé you are a greatest man nínú wa sọ pé kí ràkúnmí kó jáde nínú àpáta òkúta ńláńlá yìí tó bá wá jáde ńbẹ̀ kó máa jáde lásán kó lóyún nínú ẹ̀ náà ni kó ti lóyún tó bá ti wá jáde kó wá bímọ kó máa bọ̀ pẹ̀lú ọmọ lẹ́yìn Ànábì wa Salih alayhi salatu wa salam ó pé kí làwọn pípì tún béèrè báyìí ẹ ṣáà ń wá mi Ànábì wa Salih ó bá bẹ Ọlọ́run lóòótọ́ o ràkúnmí máa jáde ẹ dákun ṣé Jésù ṣe lè àbá Ànábì wa Muhammadu ṣe lè gbogbo àwọn ànábì Ọlọ́run kankan pátápátá ni wọ́n ní iṣẹ́ ìyanu tí wọ́n ṣe ni wọ́n ní miracle tí wọ́n ṣe nígbà ayé wọn tí wọ́n fi jẹ́ ẹni tó lámìlaka ẹ jẹ́ wọn á kúrò ńbẹ̀ àkọ́kọ́ ẹ jẹ́ kí a lọ sí inú hadith Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam hadith wà nínú hadith imam Muslim kí l'Ànábì wa Muhammad sọ níbẹ̀ Ànábì sọ wípé I am the master of the children of Adam without pride. Allahu Akbar. Ànábì sọ pé ní gbogbo ànábì Adam òun ni master òun ló ga gbogbo ànábì Adam pátápátá òun lọ́lọ́run bá fi ṣe aṣíwájú òun lọ́lọ́run bá fi ṣe ọ̀gá fún gbogbo wọn tó bá dàbí pé mò ń parọ́ ìwọ náà tẹ̀ sórí Google ẹ̀ ìwọ kàn sọ wípé I am the master of the children of Adam. I am the master of the children of Adam. Wọ́n gbé wá fún àti ibi tí hadith náà ibi tí ó wà Google gbé wá fún ẹ Google kò sí fún mùsùlùmí àti christian nìkan ó wà fún gbogbo alápapọ̀ ni wọ́n tàpẹ̀ sórí Google wá rí pé yóò ṣe kíni o yóò gbé wá fún ẹ tó ń túmọ̀ sí pé Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ń jẹ́ àmọ̀ wípé òun ni ọ̀gá nínú gbogbo àwọn ànábì Ọlọ́run pátápátá fúnra rẹ̀ ló fẹnu ara ẹ̀ sọ. Bákan náà nínú àwọn nǹkan tí alákùnrin tún sọ ó ní ẹni wo ló yẹ ká tẹ̀lé tá bá listen sí ẹni wo ló yẹ ká tẹ̀lé àbí engineer ẹ bá mi play bẹ̀ yẹn díẹ̀ kẹ́ wá forward díẹ̀ n fẹ́ kẹ́ play bẹ̀ kẹ́ forward ẹ̀ síwájú díẹ̀ káwọn èèyàn gbọ́. ẹni wo ló yẹ ká tẹ̀lé nínú ẹni tó kéré jù. sí kàn analyze àwọn àlàyé yẹn fún wa so inú mi ó dùn ká lè jọ nímọ̀ ni o ká sì lè jọ lẹ́kọ̀ọ́. Kí wá ní ìbéèrè náà ó ní pé nínú Jésù àti Muhammad talent tó tóbi jù talent tó kéré jù. Ìbéèrè méjì ni o nínú Jésù àti Muhammad talent tó tóbi jù talent tó kéré jù. Ìbéèrè kejì rèé ẹni wo ló yẹ ká tẹ̀lé nínú ẹni tó bá kéré jù àbí ẹni tó bá tóbi jù láàrin wọn. gbọ́ béèrè tó béèrè ó ní ẹni wo ló yẹ ká tẹ̀lé ẹni wo ló yẹ ká tẹ̀lé nínú ẹni tó kéré jù láàrin wọn ṣé ẹni tó kéré jù ló yẹ ká tẹ̀lé ni
àbí ẹni tó tóbi jù láàrin wọn? Ẹ̀rí, ṣé ẹni tó kéré jù ló yẹ ká tẹ̀lé ni àbí ẹni tó kéré jù láàrin wọn? Ìbéèrè tó béèrè yìí ó fẹ́ mọ ẹni tó yẹ kóun tẹ̀lé. Ẹ jẹ́ ká lọ sínú Al-Qur'an Al-Karim fáwa tí a bá ń wò mí nílé. Ká lọ Quran chapter 7. Àwọn ibi tí n bá mú wá máa kà sí ìta kó lè jẹ́ àǹfààní fún wa. Quran chapter 7 verse 158. Quran chapter 7 verse 158. A'udhu billahi minash shaitani rajim. Kul ya ayyuhan nas. Ọlọ́run ni mo pè gbogbo ẹ̀yin èèyàn. Kul ya ayyuhan nas. Ọlọ́run sọ fún Ànábì pé rẹ̀ Ànábì sọ pé mo pè gbogbo ẹ̀yin èèyàn. Ànábì ń pè wọ́n nínú Al-Qur'an. Inni rasulillahi ilaykum jami'an. Mo jẹ́ òjíṣẹ́ Ọlọ́run bá fún gbogbo yín pátápátá. Gbogbo èèyàn lọ́lọ́run rán Ànábì wa Muhammad sí. Ọlọ́run wa ni ó dá Ànábì wa Muhammad yẹn. Alladhi lahu mulku samawati wal ardi. Òun náà ni Ọlọ́run bá tó ní gbogbo tí ń bẹ ní sánmọ̀ àti lórí ilẹ̀. La ilaha illa hu. Kò sí Ọlọ́run bá mi ta lè máa jọ́sìn fún lódodo àyàfi Ọlọ́run bá Allah yẹn. Yuhyi wa yumit. Òun náà ni ọba tí ń yé ni, ọba tí ń pa ni. Fa aminu billah. Ẹ gba Ọlọ́run bá yẹn gbọ́. Wa rasulihi. Ẹ gba òjíṣẹ́ rẹ̀ náà gbọ́. Òjíṣẹ́ wo ni? An-Nabawiyyah ummiyi. Òun náà ni Ànábì tí kò mọ̀ kọ, kò mọ̀ kà. Ọlọ́run wá fi ṣe aṣíwájú. Alladhi yu'minu billah. Ànábì tó jásí pé ó gba Ọlọ́run bá gbọ́. Wa kalimatihi. Ó gba àwọn ọ̀rọ̀ Ọlọ́run bá gbọ́. Ó gba àwọn Kùránì gbọ́. Ó gba Ànábì wa Isa alayhi salatu wa salam. Ó gba gbọ́ kún fàyà kún tọ́lọ́run bá fi dá Ànábì wa Isa, Ànábì wa Muhammadu yẹ. Ó gba gbọ́. Ọlọ́run wá ní wattabi'uhu. Ọlọ́run ní ẹ wá tẹ̀lé. Ṣé mo kó béèrè ní sí oníta ló yẹ ká tẹ̀lé nínú ẹni tó kéré jù àti ẹni tó tóbi jù? Lọ́dọ̀ tí ìwọ ló mẹ́ni tó kéré, ìwọ ló mẹ́ni tó tóbi. Nísìnyí báyìí Ọlọ́run ti sẹ́yìn tá a máa tẹ̀lé fún wa ní Al-Qur'an. Quran chapter 7 verse 158. Ọlọ́run ní fattabi'uhu, gẹ́gẹ́ bí àwọn malamisu àdépọ̀ ṣe máa ń kó tiẹ̀. Wọ́n ní fattabi'uhu, ẹ tẹ̀lé la'allakum tahtadun, kẹ́ bá lè mọ̀nà. Ó túmọ̀ sí pé ẹni tí ó bá ti tẹ̀lé Ànábì wa Muhammad, ẹni yóò lè mọ̀nà tálùkì àmọ́ Ọlọ́run ó fi dé. Ànábì wa Muhammad ni yóò tẹ̀lé téèyàn ó fi mọ̀nà. Bákan náà alákùnrin tún sọ wípé ṣẹ́ni tó bá ń play ẹ̀ síwájú sí n fẹ́ máa mú ọ̀rọ̀ ẹ̀ ní ẹyọ kọ̀ọ̀kan, bá ń play ẹ̀ sí iwájú sí, torí pé inú ọ̀rọ̀ ẹ̀ he said he has reasons why he's asking these questions. Ṣẹ́ni tó kéré jù ló yẹ ká tẹ̀lé ni àbí ẹni tó tóbi jù ló yẹ ká tẹ̀lé? Ó ní ìdí tí mo ṣe béèrè àwọn ìbéèrè yìí o. Ìdí rèé o. Quran. Ó ní òun ní ìdí tí òun fi ń béèrè àwọn ìbéèrè yìí, but ìbéèrè tèmi ni wípé why can't he ask the renowned erudite Islamic scholars around him? Kílẹ̀ fi lè béèrè lọ́wọ́ àwọn mùsùlùmí tí ẹ̀sìn yé lágbègbè ibi tó wà tó fi jásí pé orí social media ló wá bọ́ sí straight. Ohun tó ń túmọ̀ sí ni wípé ẹnìyàn ń wá èrò. Ó sì ti mọ̀ pé àwọn málàmù wa Adépọ̀jù, ó ti mọ̀ pé àgúnmu èrò ni wọ́n. Àgúnmu èrò ni wọ́n. Ọlọ́run ní já hàn láwọn pa. Ọlọ́run sì ní já fẹnu kọ látara ìsọkúsọ sí àwọn ànábì Ọlọ́run bá. In ja'akum fasikun binaba'in. Ká lọ sínú Al-Qur'an Al-Karim. Ọlọ́run fẹ́ bá a sọ̀rọ̀ ní Quran chapter 49. Torí pé kí ni? Ẹni yìí gbé ọ̀rọ̀ wá ni. Al-Qur'an wa sọ pé tí èèyàn kan bá ti gbé ọ̀rọ̀ wá, Quran chapter 49 ká lọ wo verse 6. Ọlọ́run ní yá ayu alladhina amanu. Ọlọ́run ní ẹ̀yin mùsùlùmí tí bọ̀bọ́ yìí lóun fẹ́ kẹ́ gbọ́ ọ̀rọ̀ òun, mo pè yín. In ja'akum fasikum binaba'in. Ọlọ́run ní tí pòkì àbí onírọ́ èèyàn kan, torí gbogbo ohun tẹ́nìyàn kóòtù kalẹ̀ irọ́ ló fi ń tu. Ọlọ́run ní in ja'akum fasikum binaba'in. Nígbà tí onírọ́ pòkì èèyàn, ẹni tí ò gbọ́ Ọlọ́run bá gbọ́ lódodo, tó bá gbé ọ̀rọ̀ kan wá bá yín pé ẹ wò lọ́dọ̀ tèmi, ẹni báyìí ló tóbi jù lọ, Jésù tóbi ju Muhammadu lọ. Ọlọ́run ní fatabayanu. Ọlọ́run ní ẹ wò dáadáa, ẹ ṣèwádìí ohun tó ń sọ. Antusibu qawman bijahala. Torí tẹ́ ẹ bá wò dáadáa kó má di pé ìwọ náà wàá bìlíìfù nǹkan tó ń sọ wípé lóòótọ́ Jésù tóbi ju Muhammadu lọ, ìwọ náà wàá gbé lọ báwọn èèyàn, ó wàá fi dá wàhálà lẹ̀. Fatusbihu ala ma fa'altum nadimin. Yóò wá padà dé pé ó wá padà wá kábàámọ̀ létà tán bá padà wá fi hàn ẹ́, ó sì ti balẹ̀ jẹ́ ó ti bọ̀nà jẹ́ látara ọ̀rọ̀ tó sọ. Ìtorí ẹ̀ ọ̀rọ̀ tálákùnrin yìí sọ yìí ìsọkúsọ ni. Ó wá fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa mú quotation wá nísìn láti inú Al-Qur'an. Ẹ jẹ́ ká tún gbọ́ quotation tó fẹ́ mú wá. Engineer ẹ tó bá wa fi sójú ẹ̀. 19 verse 16 to 21.
ó ní nípasẹ̀ ẹ̀mí mímọ́ la fi bí Jésù láì bá ìyá rẹ̀ lájọṣepọ̀ rárá. ó ní nípasẹ̀ ẹ̀mí mímọ́ la fi bí Jésù láì bá ìyá rẹ̀ lò rárá, láì bá ìyá rẹ̀ sùn rárá. Allah akbar kabira. Ìtumọ̀ ẹ̀ ni wípé ohun tó ń sọ fún wa ń bẹ̀ wọ́n ni wípé Ànábì wa Muhammad, bàbá rẹ̀ tí ń ṣe Abdullah, màmá rẹ̀ tí ń ṣe Aminat, ó túmọ̀ sí wípé wọ́n bára wọn sùn kó tó di pọ́n bí Ànábì, ṣùgbọ́n tí Jésù rí bẹ́ẹ̀, ìyá rẹ̀ ẹnìkan kan ò bá sùn tó fi ṣe kíni o, tó fi bí Jésù, gbẹ̀ǹlé pé ẹnìkan tiẹ̀ wá bá sùn rárá. ṣẹ́rí àwọn ànábì Ọlọ́run àkọ́kọ́ ni pé tẹ́nìkan ò bá tiẹ̀ súnmọ́ ìyá Jésù kó tó di pé wọ́n bí Jésù, a rí wípé ànábì wa Ìsá alayhi salatu wassalam, gbogbo alámọ̀ dájú wípé ẹnìkan náà, àwọn méjì kan náà ni wọ́n súnmọ́ra wọn kí wọ́n tó bí ìyá rẹ̀. àwọn méjì kan ni wọ́n súnmọ́ra wọn kó tó di pé wọ́n bí Maria, ìyá ńlá wa Maryam radiyallahu anha, ìyọ́nú Ọlọ́run bá kó máa bá ìyá Jésù ẹni rẹ̀. ẹnìkan ló súnmọ́ ìyá rẹ̀, ló súnmọ́ màmá ẹ̀ kó tó di pé wọ́n bí òun náà sí ayé. So Quran tẹ́niyẹn wá kóòtù yìí, ó kóòtù Quran chapter 19 verse 16 to 21 tó sọ pé nípasẹ̀ ẹ̀mí mímọ́ la fi bí Jésù láì bá ìyá rẹ̀ sùn rárá. tá bá lọ wo Al-Quran, èsì eléyìí ni wípé Quran chapter 3 verse 59, Quran chapter 3 verse 59 to 60, Ọlọ́run ní inna mathala Isa indallah. Ọlọ́run ní verily the likeness of Isa Jesus before Allah, which means in the sight of Allah, àpèjúwe ànábì wa Isa ní ọ̀dọ̀ Ọlọ́run ọba Allah, ìyẹn Jesus Christ, kamathali Adam, is like of Adam, ó dà gẹ́gẹ́ bí ti tànábì wa Ádámù ni alayhi salatu wassalam. He created him from dust. Ọlọ́run bá dá ànábì wa Adam látara iyẹ̀pẹ̀ ilẹ̀. lẹ́yìn ìgbà tọ́lọ́run bá dá látara iyẹ̀pẹ̀ ilẹ̀, he said to him, be, and he was. Ọlọ́run bá dẹ̀ sọ pé kun fayakun, kó di èèyàn tí ó mí, kó bẹ̀rẹ̀ sí ní mí, ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní mí. So àpèjúwe Ìsá tọ́lọ́run bá sọ pé ó dàbí ti Ádámù, òun náà ni pé ànábì wa Ìsá Jesus Christ náà, èémí Ọlọ́run ọba náà lòun náà fi ń bẹ nínú ìyá rẹ̀. èémí Ọlọ́run ọba tó sọ pé yá di Ádámù kó bẹ̀rẹ̀ sí ní mí, bẹ́ẹ̀ ni Ọlọ́run ọba lò fún ti ànábì wa Ìsá náà wípé di Jésù sínú ìyá ẹ̀, that is kun fayakun. di Jésù, ó dẹ̀ di Jésù, agbára Ọlọ́run ọba ni. nínú èsì tó tún wà fún eléyìí òun náà ni wípé tẹ́ bá ṣàkíyèsí, if you can see what is true about Jesus Christ in the glorious Quran, why then can't you believe and accept the revelation of Allah? tó bá já sí wípé lódodo ló ní nǹkan tó ń tẹ́ ẹ lọ́rùn náà lọ Quran gẹ́gẹ́ bí nǹkan tó ń kóòtì. ṣe rí i pé ó ń kóòtì wípé nínú Quran yìí Ọlọ́run bá sọ pé Jésù, ẹnìkan kan ò bá yẹ sùn, ẹnìkan kan ò ṣe kinní kan kó tó rí pé wọ́n bí Jésù. Definitely tó bá ti rí nǹkan rí náà lọ Quran wa, ó yẹ kó gba Al-Quran yẹn gbọ́. ajá sí pé ẹni tó bá rí nǹkan rí nú ẹ̀ tó wá lóhùn ò gbàgbọ́, alábòsí ni. bákan náà ẹ máa jẹ́ àgbàgbé pé ìyá ńlá wa Maryam, he was later sexed by a man and she even gave birth to 4 sons. ìyá wa Maryam ẹni rere, àwọn Kristian ní kò ti bẹ̀yẹ fún yín o. ẹ jẹ́ mọ̀ pé lẹ́yìn Jésù, ọjọ́ tí mo kọ́ gbọ́rọ̀ ìlẹ́nu Málàmù wa Yusuf Adépọ̀jù, ó yà mí lẹ́nu pé èmi máa ń rò pé lẹ́yìn ìgbà tí Jesus Christ, lẹ́yìn ìgbà tí wọ́n bí Jésù tán, pé ìyá ò bímọ kankan mọ́ ni, pọ́kùnrin kankan ò súnmọ́ rí, gẹ́gẹ́ bọ́n ṣe máa ń sọ pé Jesus Virgin Mary, àṣé kò padà jẹ́ virgin mọ́, kò tiẹ̀ lè jẹ́ virgin mọ́ nígbà tí ọmọ ti jáde látàrẹ̀, torí pé ibi tí yóò fi jẹ́ virgin náà lọ́mọ ti gbà jáde hàn. ṣe jẹ́ wá mọ̀ wípé lẹ́yìn ìgbà tí wọ́n wá bí ànábì wa Ìsá Jesus Christ, ìyá Jésù tún bí àwọn ọmọ mi. kódà àwọn kan sọ pé ó tún bí obìnrin, ṣùgbọ́n ẹ jẹ́ mú ẹ̀rí tàwọn ọkùnrin wá fún wa. bó la ti fẹ́ lọ yẹn, ẹ jẹ́ ká lọ sí inú Bíbélì tó mú sọ kí àákótó Bíbélì náà mi báyìí ní ẹni. ká lọ sínú ìwé Mark, in the book of Mark chapter 6 verse 3. The book of Mark chapter 6 verse 3. kí ni wọ́n sọ ń bẹ̀? wọ́n ní gbẹ́nàgbẹ́nà náà kọ́ yìí ọmọ Maria, arákùnrin Jákọ́bù àti Jósẹ̀
àti Judah àti Simoni. Is this not the carpenter? Is this not the carpenter? Wọ́n tẹ̀ ti gbé wá sójú ran. Ṣé gbẹ́nàgbẹ́nà náà kọ́ yìí ni? Tán bá sọ pé gbẹ́nàgbẹ́nà, àwọn méjì ni wọ́n máa ń pè ní gbẹ́nàgbẹ́nà gẹ́gẹ́ bí àwọn onímọ̀ nínú Bíbélì. Wọ́n máa ń pè Joseph tó padà fẹ́ Maria, wọ́n máa ń pè ní gbẹ́nàgbẹ́nà carpenter. Wọ́n dẹ̀ máa ń pa Ànábì wa Isa Jesus Christ, wọ́n máa ń pè òun náà bẹ́ẹ̀. Wọ́n wá ní the son of Mary. Ẹ mọ̀ níbi báyìí nísìnyí pé kò kí ń ṣe Joseph ni wọ́n ń sọ ń bí, torí wọ́n sọ pé is this not the carpenter, the son of Mary, ọmọ kíni o, ọmọ Maria. The brother, wọ́n wá ní the brother of James and Joseph and of Judah and Simon. Ẹ̀rí. Wọ́n wá ní and are not his sisters here with us? Ṣé kò ṣe pé àwọn arábìnrin rẹ̀ tún bẹ pẹ̀lú wa? Ìtumọ̀ ẹ̀ ní pé ìyá Jésù tún ní àwọn ọmọbìnrin. Ó bí ọmọkùnrin làǹtìlanti, Jésù nìkan kọ́ ló bí o. So tẹ́ bá sọ pé nìkan kò bá ìyá rẹ̀ sùn, èdè yẹn gan tóbi jù lẹ́nu mi mọ tó tiẹ̀ málákùnrin yìí tó fi lọ sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí sáwọn ẹni rẹ̀. Yí ẹ̀ padà bímọ o. Bákan náà, ìbéèrè tí mo wá fẹ́ béèrè ni wípé ǹjẹ́ gbogbo àwọn ànábì Ọlọ́run pátápátá tí wọ́n bá ti ní ìyá àbí tí wọ́n ní bàbá tí wọ́n súnmọ́ ara tí wọ́n fi bí wọn, ṣó túmọ̀ sí pé wọn kì í ṣe ẹni rere nìyẹn? Ṣó túmọ̀ sí pé wọn tóbi nìyẹn ni? Kò túmọ̀ sí nǹkan kan. Ànábì wa Adam alayhi salatu wa salam kò ní ìyá, kò ní bàbá. Nínú ànábì wa Isa Jesus Christ àti Adam, ta ló tóbi jù? Adam tóbi jù lọ látara wípé kíni? Adam ò ní bàbá, kò tún ní ìyá. Ṣùgbọ́n Jésù ń tiẹ̀, òun ní ìyá, bàbá nìkan ni ò ní. Bàbá nìkan ni ò ṣe kíni? Bàbá nìkan ni ò ní. Nínú tí Adam tún fi wá tóbi ju Jésù lọ, tá bá ní ká máa wò ní pé Adam lẹ́ni tán kọ́kọ́ dá sáyé kó tó di pé Jésù dé. Adam ló wá ṣe sábàbí tí Jésù gan fi wáyé. Torí pé tá Adam bá wáyé ni Jésù ò ní ṣe kíni? Jésù ò ní wáyé. Kódà gan Ànábì wa Muhammad tí ò bá ròyìn Ànábì wa Isa Jesus Christ báyìí ni ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì gò tẹ̀ nígbàgbọ́. Ẹ ó gba wa mùsùlùmí nísìn tẹ́yìn bá tiẹ̀ ń gba Ànábì wa Isa gbọ́ Jesus Christ gẹ́gẹ́ bí Christian, àwọn Jíù ò gbàgbọ́, àwọn kèfèrí ẹlẹ́bọ mi ò gbàgbọ́. Nínú àwọn tí wọn bá má tún gbàgbọ́ náà mùsùlùmí ò bá jẹ́, ṣùgbọ́n Ànábì wa ló ní ẹ gbàgbọ́ torí pé ẹni ire ni Jésù, ẹni ire ni Jésù, ẹ gbàgbọ́ o, ẹ gbàgbọ́ o, ẹni ire ni Jésù. Ẹ má jẹ́ nkọrin, mò ń bọ̀. Ẹ jẹ́ ká tẹ̀síwájú ká tún wo ohun tí arákùnrin tún sọ. Quran chapter 19 verse 19 ó ní aláìlẹ́ṣẹ̀ ni Jésù, ọmọ mímọ́ ni. Ó ní aláìlẹ́ṣẹ̀ òun ni Jésù, ọmọ mímọ́ ni, ẹni mímọ́ ni. Láì parọ́ lótìtọ́, ẹni mímọ́ ni Ànábì wa Isa náà, Jesus Christ, ẹni ire ni, ẹni ire ni. Kò sànábì Ọlọ́run ọba kankan tí ò lẹ́ṣẹ̀, àfi tọ́lọ́run bá lòun ti forí ẹ̀ṣẹ̀ jì. Kò sẹ́ni kankan tí ò kì í ṣe lẹ́ṣẹ̀, Ọlọ́run ọba nìkan ni ò sẹ́ni tó fẹ́ ṣẹ̀. Àwọn màláìka Ọlọ́run ọba dá wọn pé kán má máa ṣẹ̀. Ọlọ́run ọba dá wọn pé kán má máa ṣẹ̀. Àwọn èèyàn la máa ń ṣẹ̀, àlùjọ̀nnú máa ń ṣẹ̀, kódà ẹranko máa ń ṣẹ̀. Ó wá sọ pé Ànábì wa Isa ó ní aláìlẹ́ṣẹ̀ ni. Quran chapter 19 verse 19. Ẹ jẹ́ ká lọ sínú ìwé Job ká mọ̀ bí a lò tọ́ Ànábì wa Isa alayhi salatu wa salam bóyá ẹni tí ó máa ń ṣẹ̀ ni, bóyá ẹ̀dá kan wà tó jásí pé Ọlọ́run bá dá sórílẹ̀ ayé tí máa ń ṣẹ̀ Ọlọ́run, bí ẹni tí ò kì í ṣe Ọlọ́run bá wà ní orílẹ̀ ayé. Tá bá lọ wo ní ìwé Job, ó ní what is man that he cannot be pure? Ó ní báwo ni a ṣe máa sọ wípé ọmọ ènìyàn mọ́? Ṣó possible ká máa sọ pé ọmọ ènìyàn ó mọ́? Ó ní torí pé kí ni? Who is born of a woman cannot be pure. Torí pé tá a bá ti fi lè bí, tá a bá dá látara obìnrin, tá a bí jáde tó jáde láti inú obìnrin, báwo lẹni yóò ṣe wá mọ́? Ẹ dákun tó bá rí bẹ́ẹ̀, ṣé Jésù mọ́ báwọn? Ẹ rí i pé ọ̀dọ̀ obìnrin ni Jésù náà gbà jáde, ojú abẹ́ obìnrin ni Jésù náà ṣe kí ni? Ibẹ̀ ló gbà jáde gẹ́gẹ́ bí Ànábì wa Muhammad náà ṣe gbàbẹ̀ jáde. Eléyìí ló fàájà pé wọn ò lè mọ́ tó Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala. Wọn ò máa ṣẹ lọ́hùn, àwọn náà ò máa tọrọ àforíjì ní ọ̀dọ̀ Ọlọ́run. Ṣé bóun ló fà á? Tó bá yẹ pé Jésù jẹ́ ẹni tó mọ́ ni, kò ní máa tọrọ àforíjì. Ṣé bó sọ fáwọn ọmọ ẹ̀yìn ẹ̀?
ó ní kí báyìí ní kẹ́yìn kí o máa gbàdúrà bàbá wa tí ń bẹ ní ọ̀run kábọ̀ fún orúkọ rẹ kí ìjọba rẹ dé. Ó kálọ ó ní dárí ẹ̀ṣẹ̀ wa jì wá, ẹ̀ṣẹ̀ wa lólò, kò sọ pé dárí ẹ̀ṣẹ̀ yín jì yín, dárí ẹ̀ṣẹ̀ wa jì wá. Ó kó rẹ̀ mọ́ tó mọ̀ pé èèyàn lòun, gbogbo ẹni tó bá rẹ̀ ti fi lè jẹ́ èèyàn kò sí bí wọ́n ṣe ní ṣe Ọlọ́run. Ẹ má gbàgbé ó ní Jésù aláìlẹ́ṣẹ̀ ẹni mímọ́ ni. Ẹ jẹ́ ká sáré lọ síbi kan nínú ìwé Matthew chapter 21. Ẹ bá mi wo ìwé Matthew, in the book of Matthew chapter 21, láti verse 1 to 9. Matthew chapter 21 verse 1 to 9. The book of Matthew chapter 21 verse 1 to 9. Nígbà tí wọ́n súnmọ́ etí Jerusalemu tí wọ́n dé Bethfage ní òkè Olifi, nígbà náà ni Jésù rán àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ méjì lọ. Ó sì wí fún wọn pé, ẹ lọ sí ìletò tí ó kọjú sí yín lọ́gán, ẹ̀yin ó rí kẹ́tẹ́kẹ́tẹ́ kan tí a so. Allahu Akbar. Ẹ̀yin ó rí kẹ́tẹ́kẹ́tẹ́ kan, ẹ máa gbọ́ o, donkey ló ń pè kẹ́tẹ́kẹ́tẹ́ o. Ẹ̀yin ó rí kẹ́tẹ́kẹ́tẹ́ kan tí a so àti ọmọ rẹ̀ pẹ̀lú. Ó mọ̀ pé a so méjèèjì papọ̀. Ẹ tú wọn kí ẹ sì máa fà wọ́n, kí ẹ sì fà wọ́n fún mi wá. Ó ní ẹ máa túbọ̀, tẹ́ bá débẹ̀ máa rí kẹ́tẹ́kẹ́tẹ́ kan bẹ̀. Jésù ò mẹ́ni tó ní o, àwọn èèyàn náà ò mẹ́ni tó ní o. Kẹ́tẹ́kẹ́tẹ́ yẹn ṣe kí ni o? Ó ní ẹ tú wọn kẹ́ fà wọ́n wá. Ó wá ní bí ẹnikẹ́ni bá sì wí nǹkan fún yín, tẹ́ǹbọ̀dọ̀ bá sọ pé ó lè ẹ̀yin lẹ́ni kẹ́tẹ́kẹ́tẹ́ ni, tán bá sọ ẹni ẹ sọ pé ẹ̀yin ó wí pé Olúwa ní fi wọ́n ṣe, lọ́gán ni yóò sì rán wọn wá. Ẹ̀rí, Olúwa ní fi wọ́n ṣe ẹ̀mí pé ó mọ̀ pé ẹni yẹn mọ kí ni o, ẹni yẹn mọ Jésù nìyẹn. Tẹ́ bá sọ pé wọ́n bá mọ̀ pé Olúwa ìtumọ̀ ní pé ọ̀gá, èmi tí mo jẹ́ ọ̀gá wọn. Ó mọ̀ pé bóyá ìkan náà àwọn ọmọ ẹ̀yìn Jésù tí wọ́n gbàgbọ́ tó sínú àwọn 12 disciples yẹn, òun ló ní kẹ́tẹ́kẹ́tẹ́ òun. Jésù dẹ̀ ti mọ̀ kí kẹ́tẹ́kẹ́tẹ́ máa wà ń bẹ̀. Ó ní ẹ lọ bẹ̀, tẹ́ bá ti débẹ̀ ẹ rí kẹ́tẹ́kẹ́tẹ́ kan bẹ̀. Kẹ́tẹ́kẹ́tẹ́ yẹn àti ìyá àtọmọ ni, ẹ máa tú wọn bọ̀. Ẹ dákun ẹ rí wípé eléyìí tá bá ní ká gbé sínú lọ́jíìkì wa, eléyìí ò bá ẹ̀kọ́ mu, láì ṣe pé èèyàn ti kọ́kọ́ gba ìyànda. Nínú àwọn àbùkù tí wọ́n fi kan Jésù lélẹ̀, nínú àwọn ẹ̀ṣẹ̀ tí wọ́n ròpò mọ́ Jésù lélẹ̀, jẹ́ pé àwọn Jíù tí wọ́n bá ń kà wọ́n sọ pé ẹ̀wù Jésù yín o, ó lọ tú kẹ́tẹ́kẹ́tẹ́ oníkẹ́tẹ́kẹ́tẹ́. Ṣùgbọ́n àwa Mùsùlùmí máa ń fọ́ mọ́ pé nínú òye Ọlọ́run bá ní, òye Ọlọ́run bá ní, Ọlọ́run bá ló ní kó ṣe é bẹ́ẹ̀, ẹ̀rí ànábì Ọlọ́run bá ní. Bákan náà tí a bá lọ sí inú ìwé Matthew kan náà ni, Matthew chapter 12 verse 46 to 50. The book of Matthew chapter 12 verse 46 to 50. Ẹ máa gbọ́ o. Nígbà tí ó ń sọ̀rọ̀ wọ̀nyí fún àwọn ènìyàn, Jésù ó wà níbi kan, òun àti àwọn ọmọ ẹ̀yìn méjìlá ó ń bá wọn sọ̀rọ̀. Bí Jésù ṣe wá ń bá àwọn wọ̀nyí sọ̀rọ̀ lọ, wọ́n ní wò ó, ìyá rẹ̀ àti àwọn arákùnrin rẹ̀ dúró lóde, wọ́n fẹ́ bá ọ sọ̀rọ̀. Ẹnìkan wá bá Jésù bẹ́ẹ̀ pé ìyá rẹ̀ àti àwọn arákùnrin rẹ̀ wọ́n wà níta, wọ́n fẹ́ rí Saudadi, wọ́n fẹ́ rí Master Jesus. Ẹ̀ríkẹ́ Master Jesus náà wọ́n yẹn pé Jésù lọ́wọ́ bẹ̀rẹ̀, wọ́n fẹ́ rí yín o. Nígbà náà ni ẹnìkan wí fún un pé wò ó, ìyá rẹ̀ àti àwọn arákùnrin rẹ̀ dúró lóde, wọ́n fẹ́ bá ọ sọ̀rọ̀. Ṣùgbọ́n ó dáhùn, ó sì wí fún wọn wípé ta ni ìyá mi? Jésù fi ìbínú sọ̀rọ̀, ó ní ta ni ìyá mi àti ta ni àwọn arákùnrin mi? Ó sì nawọ́ rẹ̀ sí àwọn èèyàn rẹ̀, ó wí pé ẹ wo ìyá mi àti àwọn arákùnrin mi. Ó ní àwọn tí wọ́n jókòó tí mi bá sọ̀rọ̀ yìí, àwọn eléyìí ní tèmi o, àwọn eléyìí ní ìyá mi, àwọn eléyìí ní arákùnrin mi. Allahu akbar kabira. Ẹ rí wípé bígbà tí wọ́n insult màmá ẹ̀ ni. Ànábì Ọlọ́run bá kan ò sì ní insult ìyá rẹ̀ láíláí. Ẹ bá Al-Qur'ani ṣe ròyìn ẹ̀, Al-Qur'ani sọ pé ọmọ rẹ̀ ló jẹ́ fún ìyá rẹ̀. Ṣé Ànábì wa Muhammad ni wọ́n wá sọ pé ìyá rẹ̀ ń pè ní òwá ní dìde lẹ́ẹ̀kan náà tó bá pẹ́ tó gbọ́njúmọ̀ ìyá rẹ̀ dáadáa ni? Nínú ẹ̀kọ́ tá Ànábì wa Muhammad kọ́ wa ní pé gbóhùn tá bá ń ṣe àfi tá bá ń sin Ọlọ́run bá lọ́wọ́ pa ń kírun lọ́wọ́. Tá bá ń kírun lọ́wọ́, tó bá ní mọ́mí wa ń pè wá tó ń sọ wá létí gbànú, á kírun tán á lọ dá wọn lóhùn. Àfi tó bá yẹ kí bá ṣe ń kírun lọ́wọ́ àwa kò gbọ́ pé yé Túnjí wọ́n á pè wá pẹ̀lú ìpè oró bí ẹni pé nǹkan kan ṣe wọ́n, la máa stọ́ọ̀pù ìrun tí à ń kí. Jésù wá ní nítorí ẹnikẹ́ni tí ó bá ń ṣe ìfẹ́ bàbá mi tí ń bẹ ní ọ̀run, òun ni arákùnrin mi àti arábìnrin mi àti ìyá mi. Ẹ dákun, kí ni ìtumọ̀ ọ̀rọ̀ yìí? Ìtumọ̀ ẹ̀ ní pé ìyá rẹ̀ ò ṣe tiẹ̀,
àwọn arákùnrin rẹ̀ wọn ò ṣe tiẹ̀. Ó mọ̀ pé àwọn tí wọ́n ń ṣe tọ́lọ́run, àwọn tó ń jókòó yìí ni àwọn tí wọ́n ṣe tèmi, àwọn ni ìyá mi, àwọn ni bàbá mi. Tán bá sọ pé ìyá rẹ̀ ò ṣe tiẹ̀, àwọn arákùnrin rẹ̀ wọn ò ṣe tiẹ̀, kí ni ìtumọ̀ ẹ̀? Ìtumọ̀ ẹ̀ nípa ọmọ ọ̀nà ni wọ́n. Ẹ dákun, ẹ wo ẹ̀ṣẹ̀ lálá tí wọ́n lọ́mọ Jésù lẹ́sẹ̀. Ẹ dẹ̀ ní Jésù jẹ́ aláìlẹ́ṣẹ̀. Ọ̀dà. Bákan náà, ká lọ wo inú ìwé Matthew chapter 21 verse 18 to 19. Allah akbar kabira. The book of Matthew chapter 21 verse 18 to 19. Nígbà tí ó di òwúrọ̀, ẹ máa gbọ́ o, Jésù tó sọ pé aláìlẹ́ṣẹ̀ lélẹ́yìí o, bóyá ẹ̀ṣẹ̀ lélẹ́ àbí kò kí ń ṣẹ̀ṣẹ̀, ẹ tún jẹ́ a gbọ́. Nígbà tí ó di òwúrọ̀, bí ó ti ń padà bọ̀ sí Jerúsálẹ́mù, ebi ń pa, wọ́n lè bi ń pa, ẹni tí ebi bá ti ń pa kò lè jọ́ lọ́hùn. Nígbà tí ó rí igi ọ̀pọ̀tọ́ ní ọ̀nà, ó lọ síbẹ̀, kò sì rí ohun kan lórí rẹ̀ bí kò ṣe kìkì ewé. Ebi ń pa Jésù gan, ebi ń pa, gẹ́gẹ́ bí ebi ṣe máa ń pa ìwọ náà àtèmi náà, àti evangelist Noah Ezekiel, bí ebi ṣe máa ń pa, ebi ń pa Olúwa tó olùgbàlà rẹ̀ náà. Bébí ṣe wá ń pa yìí, ó lọ síbi igi ọ̀pọ̀tọ́, pé bí ó tóun bá tiẹ̀ débẹ̀, òun á rí èso lórí ẹ̀ kóun lè ká jẹ. Nígbà tó débẹ̀, bí kò ṣe kìkì ewé, ó sì wí fún un pé, ẹgbọ́n tí Jésù sọ fún igi yẹn, kí èso kí ó má ṣe so lórí rẹ̀ mọ́ títí láéláé. Jésù ó fìbínú ṣépè fún igi. Wọ́n ní bó ṣe ṣépè fún igi yẹn, lójú kan náà igi ọ̀pọ̀tọ́ náà sì gbẹ. Igi ọ̀pọ̀tọ́ jẹ́ pé ẹnìkan ló gbìn síbẹ̀. Jésù wá fi ìbínú ebi, ó fi gbẹ igi ọ̀pọ̀tọ́. Láìláìlá, evangelist Noah, ẹ wo kíní dáadáa kẹ́ tó gbé bọ́ta o. Jésù ṣépè fún igi onígi. Tó bá yẹ kí mo wà láyé ńgbà náà ni, tí n bá mẹ́rin tó nígi ẹni, máa lọ sọ, máa ní bọ̀dá fàtà ẹ wá o, Jésù ló ba igi yín jẹ́. Ó dẹ̀ ní Jésù lẹ́ṣẹ̀. Jẹ́ ká lọ sínú ìwé John chapter 10 verse 8. The book of John chapter 10 verse 8. Ẹgbọ́n tí Jésù sọ, ṣẹ̀ṣẹ̀ lélẹ̀ àbẹ́ṣẹ̀ kọ́? Ó ní olè. Àjọ tẹ̀sí máa ń pariwo olè tipẹ́. Jésù sọ pé olè àti ọlọ́ṣà ní gbogbo àwọn tí ó wá síwájú mi. Ó ní gbogbo àwọn tí wọ́n ti wá síwájú mi pátápátá, ó ló lè ní gbogbo wọn. Ó ní ọlọ́ṣà kóni lẹ́rù lọ ní gbogbo wọn. Kí ni ìtumọ̀ ẹ̀? Ó ní Ádámù olè ni, ó ní Ábúráhámù olè ni, ó ní Joseph olè ni, Jóòbù olè ni. Gbogbo àwọn ànábì Ọlọ́run, gbogbo àwọn prophets of God, messengers of God, gbogbo wọn tí wọ́n ti wá yẹn, Jésù ní olè ní gbogbo wọn. Ẹ dákun, ìwà ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ léléyìí, ọ̀rọ̀ tí ò dá léléyìí. Kíyàn pé àwọn ànábì Ọlọ́run lólè, kíyàn pé wọn lọ́lọ́ṣà. Jésù sọ àbí ò sọ? Ẹ lọ wọnú John chapter 10 verse 8. Ọ̀rọ̀ yìí àwa mùsùlùmí àṣekíni o, àwọn ò gbàgbọ́, torí pé ẹni ire ni Jésù ò lè sọ. Torí pé gbogbo àwọn bíbélì tá à ń ka ìgbó ní testament yìí, lẹ́yìn ìgbà tí Jésù lọ tọ́tọ́lọ́ gbé lọ, lẹ́yìn ìgbà náà ni wọ́n ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní kọ́ àwọn ọ̀tá Jésù ni wọ́n kọ àwọn àárín, wọ́n kọ́ fi dáràn sí lọ́rùn ni. Jésù kì í ṣe ẹni ibi o, ẹni ire ni Jésù tiwa táwa mọ̀. Ó yá bá ń lọ síwájú sí i, ká tẹ̀síwájú níbi ànádá àyà tí arákùnrin yìí tó tún quote. Bismillah. Quran chapter 5, bẹ́ẹ̀ni, Quran chapter 5 verse 110 àti Quran chapter 3 verse 49. Ó jẹ́ ká mọ̀ pé Jésù lóníṣègùn ńlá, bó ṣe la ojú afọ́jú, tó jí òkú dìde, tó mú àwọn lára dá, tó wọ àwọn adẹ́tẹ̀ lára sàn. Quran chapter 19 verse 21. Ó dàbí tẹ̀tí dúró yẹn náà. Ẹgbọ́n tó tún pé An-Nabawiyyah Isa Jesus Christ ní báyìí. Ó ní Jésù oníṣègùn ńlá. Jésù oníṣègùn ńlá. Ó wá ní ó mú arọ lára dá, ó jí òkú dìde, àbí bẹ́ẹ̀ kọ́ ni? Ó sì mú adẹ́tẹ̀, ó mú lára dá, bó ṣe ń mú arọ náà ní ara dá. Ẹ dákun, gbogbo nǹkan tí Jésù ṣe yẹn, sí Jésù ló ṣe ni. Mo ń sọ fún èèyàn ọmọlẹ́yìn Kristi lẹ́ni wípé Jésù ò ṣe miracle kankan rí láyé ẹ̀. Jésù kò ever ṣe miracle kankan rí. Gbogbo nǹkan tẹ́ bá rí sí Jésù ṣe, Ọlọ́run ló ń ṣe. Ó dẹ̀ ń jẹ́ kọ́mọ kí èmi ò lè ṣe o, Ọlọ́run ló ń ṣe o. Ẹ má jẹ́ àfagùn. Ẹ jẹ́ ká lọ sínú ìwé John. In the book of John,
ká lọ chapter 5 verse 30. Allah mo sọ pé a máa rí nǹkan kọ dáadáa lénìí, gbogbo àwọn nǹkan tó máa fi ń tú wa jẹun gbogbo ẹ̀ la máa fọ́n ká lénìí. The book of John chapter 5 verse 30. ẹ̀ríkẹ́ mi ìfẹ́ máa ka lórí mò ń gbéra mò ń wo báyìí mò ń ka nìkẹ́lẹ̀ mọ́ kébélì mò ń ka o kò ṣe kébé ni mò ń fọ́ ọmọ ẹ̀. èmi kò lè ṣe ohun kan fúnra ara mi, Jésù ló sọ bẹ́ẹ̀ o. ó ní I can't of my own self do nothing. mi ò lè ṣe nǹkan kan fúnra ara mi, mi ò lágbára Allah akbar. èmi ò lè ṣe nǹkan kan fúnra ara mi, bí mo ti ń gbọ́ ni mò ń dájọ́, nǹkan tí n bá ti gbọ́ báyìí ni mò ń sọ. bó ló ti ń gbọ́? àtọ̀dọ̀ Allah. I can't of my own self do nothing. Jésù ló sọ bẹ́ẹ̀. bákan náà èsì tó tún wà fẹ́lẹ̀ wípé Jésù ló ṣe gbogbo nǹkan. tẹ́ bá lọ wọnú ìwé Matthew, the book of Matthew chapter 12 verse 28. ó ní I cast out demons with the finger, with the spirit of God. ó ní ẹ̀mí Ọlọ́run, agbára Ọlọ́run, òun ni mo fi ń lé àwọn ẹ̀mí èṣù jáde, kò ń ṣe agbára mi ni mo fi ń lé wọn jáde. tí ẹ bá tún wá lọ wo the book of John chapter 14 verse 28, kí ló sọ ń bẹ̀? ó ní my father is greater than I. ó ní bàbá mi tóbi jù mí lọ, èmi ò lágbára, mi lè ṣe nǹkan kan, Ọlọ́run tóbi jù mí lọ. ẹ má gbàgbé tó bá ń pe Ọlọ́run ní bàbá ẹ̀ kò mí kí bàbá ẹ̀ fokó díẹ̀ bí o, Ọlọ́run ló kó àyálò ní bó ṣe ẹni tó máa sọ pé bàbá mi túmọ̀ ẹni ẹlẹ́dàá mi, Ọlọ́run mi. láyé ìgbà Ànábì wa Ìsá wọ́n máa ń pe Ọlọ́run ní bàbá, ṣùgbọ́n gbà tọ́lọ́run bá ti gbé Ànábì wa Muhammad dìde ló ti rí pé wọ́n ti abrogate, wọ́n ti cancel ẹ̀ pé a gbọ́dọ̀ lo gbólóhùn bàbá mọ́ fún Ọlọ́run. bákan náà tá bá lọ sínú ìwé Mark chapter 10 verse 27, ẹ jẹ́ n ká ilé síta. The book of Mark chapter 10 verse 27. ó ní Jésù wí fún un pé ènìyàn kò lè ṣe iṣẹ́ kankan. Allah akbar. ènìyàn ní èyí kò lè ṣe iṣẹ́ fún, ṣùgbọ́n kì í ṣe fún Ọlọ́run, nítorí ohun gbogbo ní ṣiṣẹ́ fún Ọlọ́run. ohun gbogbo ní ṣíṣe fún Ọlọ́run. ìtumọ̀ ni pé all things are possible for God. With God, all things are possible. All things is possible. gbogbo nǹkan pátá ló rọrùn fún Ọlọ́run láti ṣe. wa huwa ala kulli shay'in qadir. Ọlọ́run bá lágbára láti ṣe gbogbo nǹkan. fún Ọlọ́run ló sọ o. ó ní Jésù sọ pé èèyàn nìkan ni kò lè ṣe, ṣùgbọ́n fún Ọlọ́run gbogbo nǹkan ló rọrùn fún Ọlọ́run ní ṣíṣe. kí wá ní Jésù? ènìyàn ni. la fi máa ń sọ wípé ènìyàn ni Jésù, ẹ má pè é lọ́lọ́run mọ́ o. ènìyàn ni Jésù, ẹ má pè é lọ́lọ́run mọ́. bá a ṣe ń jẹun bẹ́ẹ̀ ló ń jẹun, bá a ṣe ń mumi bẹ́ẹ̀ ló ń mumi, ó lo pílò ó lò rọrí o. ènìyàn ni Jésù, ẹ má pè é lọ́lọ́run mọ́. Allahu akbar kabira. ẹ já tún tẹ̀síwájú ká lọ síbi ká tiẹ̀ tó lọ síwájú, mo fẹ́ sáré fi nǹkan kan hàn wá nínú Bíbélì. ṣé mọ̀ pé nínú iṣẹ́ ìyanu tí Jésù ṣe tó tóbi jù, ẹ jẹ́ n lọ bẹ̀, ẹ lọ sínú ìwé John chapter 11 ká gbé láti verse 34. The book of John chapter 11 láti verse kíni o, láti verse 34. iṣẹ́ ìyanu tí Jésù ṣe tó tóbi jù nínú Christianity òun náà ni kíni? òun náà ni pé ó jí òkú dìde. wọ́n sọ pé ó ṣe kíni o? ó jí òkú dìde. òkú tí wọ́n ní Jésù jí dìde yìí, ṣé Jésù ló jí dìde ni àbọ̀ Ọlọ́run? àmọ́ nísìn. The book of John chapter 11 láti verse 34 wá sórí verse 44. ó sì wí pé ìyẹn Ànábì wa Ìsá Jesus Christ said, níbo ni ẹ̀yin gbé tẹ́ ẹ sí? ìyẹn níbo lẹ gbé tẹ́ òkú tẹ́ ní ó ti kú yẹn, níbo lẹ gbé tẹ́ ẹ sí? wọ́n sì wí fún un pé Olúwa wá wò ó. wọ́n ní kí Jésù wá wò. verse 35. Jésù sì sọkún, the shortest verse in the Bible. Jesus wept. Jésù sì sọkún, Jésù sunkún. ẹ dákun, tó bá sọ pé Jésù Ọlọ́run ni, tó bá ní Jésù Ọlọ́run ni, ṣé ó máa dùn kán sọ pé Ọlọ́run tiẹ̀ náà ń sunkún? torí pé àwọn Kírísítẹ́nì kan sì gbà lé ní náà pé Jésù Ọlọ́run ni o. àwọn kan torí wọ́n pé dáadáa àwọn sọ pé kò ń ṣọlọ́run. àwọn kan tí wọ́n àwọn sọ pé kí ni o, àwọn ní Ọlọ́run ni.
ó dáa tó bá rí bẹ́ẹ̀ ọlọ́run sọkún tó bá pọ́ ọlọ́run tiẹ̀ ni ọlọ́run tiẹ̀ sọkún ṣùgbọ́n jésù tí ò kì í ṣe ọlọ́run ó wá ń ké tó bá níyàn ké ṣẹ́mọ̀ wọn ò sọ bó ṣe ké tó bá níyàn ké èèyàn lè máa ṣe báyìí. ṣẹ́mọ̀ ẹkún kan nìyẹn ó dẹ̀ lè jẹ́ pé jésù sọkún wọn ò sọ irú ẹkún tó ké ó lè máa ké pé yé Lásárù wá kú Lásárù wá kú. ṣẹ́mọ̀ àmọ́ irú bí ó ṣe sunkún wọ́n ṣàsọ pé Jesus wept wọ́n lo past tense pé Jésù sọkún lóòótọ́ nígbà tó wá sọkún kí ló tẹ̀lé nítorí náà àwọn Júù wí pé ṣáwò bí o ti fẹ́ràn rẹ̀ tó wọ́n fẹ́ wo bí Jésù ṣe fẹ́ràn ẹni tó kú yẹn tó. lẹ́yìn náà àwọn kan nínú wọn wí pé ọkùnrin yìí ẹni tí ó la ojú afọ́jú ṣe bí aṣáàmọ́ kó máa lajú afọ́jú kò lè ṣe kí ọkùnrin yìí má kú bí. ṣé níbi tó wà lọ́hùn ṣèbó mọ̀ pé ẹnìkan fẹ́ kú ní ẹni tóun nífẹ̀ẹ́ sí ṣé kò lè ṣe kó má kú ni tí ò bá lè ṣe tó bá ti wá kú kó tó dé nígbà tó dé ẹ̀ kó yá jí o. verse 38 nígbà náà ni Jésù tún kérora nínú ara rẹ̀ ẹ mọ̀ kéèyàn kérora ó groan in spirit ó kérora nínú ara rẹ̀ ó dùn ó kérora nínú ara rẹ̀ ó sì wá sí ibojì ó wá síbi tí wọ́n tẹ́ òkú yẹn sí ó sì jẹ́ ihò a sì gbé òkúta lé ẹnu rẹ̀. Jésù wípé ẹ gbé òkúta náà kúrò wọ́n gbé òkúta yẹn kúrò ńbẹ̀. Mátà arábìnrin ẹni tí ó kú náà wí fún un pé Olúwa ó ti ń rùn nísinsìnyí nítorí pé ó di ọjọ́ 4 tí ó ti kú mímọ̀ pé Lásárù yẹn ti lò 4 days tó ti kú à ń lọ sí 44 o àdẹ̀wà ní 40 báyìí. Jésù wí fún un pé èmi kò tí ì wí fún ọ pé bí ìwọ bá gbàgbọ́ ìwọ ó rí ògo Ọlọ́run. Nígbà náà ni wọ́n gbé òkúta náà kúrò. Ẹ máa gbọ́ o ó ní tí ìwọ bá ní ìgbàgbọ́ ó rí ògo Ọlọ́run kò sọ pé wàá rí ògo Jésù ó ní wàá rí ògo kíni o wàá rí ògo Ọlọ́run. Nígbà náà ni wọ́n gbé òkúta náà kúrò níbi tí a gbé tẹ́ òkú náà sí òkúta tán fi dí òkú yẹn mọ́lẹ̀ tán fi dé e mọ́lé. Jésù sì gbé ojú rẹ̀ sókè. Ẹ dákun kí ló tí Jésù ò gbé ojú ẹ̀ sílẹ̀ nítorí pé gbogbo wa nínú gbogbo arákọ́tà la mọ̀ kébolo nígbà tí nígbà ogun nígbà ayé ànábì Muhammad wọ́n mú ẹnìkan ó sọ pé mo ti gbọ́ Ọlọ́run gbọ́ kán má pa òun kán filẹ̀ ànábì wa nìkan lọ pè wá nígbà tí wọ́n pè dé ànábì sọ pé ayin Allah níbo lọ́lọ́run wà kí ló sọ ó ní fi sàmà Ọlọ́run wà ní sánmọ̀ ànábì ní ẹ filẹ̀ torí pé ó gbà lóòótọ́ sánmọ̀ lọ́lọ́run bá wà Ọlọ́run bò sí nínú yàrá kó wá ẹlẹ́mìí àti pé Ọlọ́run wà pẹ̀lú mi ibi tí mo jòkó Ọlọ́run ò sí pẹ̀lú abẹ́ta jòkó sí yìí o Ọlọ́run ò sí nínú tọ́lẹ̀tì ibi tó ti ń yàgbẹ́ o Ọlọ́run ò sí níbi tó ti ń ṣiṣẹ́ aburú o Ọlọ́run ò sí lẹ́fíwẹ̀ sánmọ̀ lọ́lọ́run bá wà ṣùgbọ́n ìmọ̀ Ọlọ́run bá ń bẹ pẹ̀lú wa níbi tá a wà yìí Ọlọ́run ò sí pẹ̀lú wa bizati pẹ̀lú pàápàá ẹ̀ kò sí pẹ̀lú wa níbà yìí ó wà ní sánmọ̀ bizati pẹ̀lú pàápàá rẹ̀ gangan physically ẹ̀ ó wà ní sánmọ̀ ṣùgbọ́n ìmọ̀ rẹ̀ ó wà pẹ̀lú wa gbogbo ibi tá a bá àpapọ̀ ló ti ń rí wa bó wà nínú kọ̀rọ̀ lẹ́lẹ́ ṣé ẹ mọ̀ pé tẹ bá mú handset tẹ bá ṣí kúlà tẹ wá sọ handset sínú kúlà ẹ wá dé pa ṣé ẹ mọ̀ pé network bó ṣe wà nínú kúlà network yóò máa rí ń bẹ̀ tẹ bá kọlù ẹ̀ kò ní torí pé ti dé kúlà pa kó máa rí mọ́ àbí ẹgbẹ́ lẹ́ńlẹ̀ nísìnyí ẹ wá sọ handset sínú lẹ́ńlẹ̀ ẹ wá da ẹ̀pẹ̀ bò ẹ tó fi sìmẹ́ǹtì rẹ tẹ bá make kọ́ọ̀lù yóò máa ṣe kíni yóò máa wọlé síbẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ìmọ̀ Ọlọ́run bá gbogbo ibi tó lè ká wà Ọlọ́run bá ìmọ̀ ẹ wà pẹ̀lú wa ó dẹ̀ ń rí gbogbo wa Allahu akbar kabira ọ̀rọ̀ yẹn wá dà gẹ́gẹ́ bígbà tí ọmọ ènìyàn náà tí mo ta kó tambolo sórí tébù tó wá wájú mi yìí bí wọ́n wá kó tambolo 100 sórí tébù báyìí bó ṣe rí gbogbo ẹlẹ́ẹ̀kan náà báyìí bẹ́ẹ̀ náà Ọlọ́run bá ṣe rí gbogbo wa náà lórí ilẹ̀ ẹ wo bí tambolo ṣe kéré tó lójú ẹ bá ṣe tóbi ẹ wo bọ́dì wa tambolo mélòó ló máa yọ lára wa ẹ̀wọ̀n bóyá máa pọ̀ tó ojú wa méjì lásán báyìí làwọn bá fi rí gbogbo tambolo tó bá wà lórí tébù wa yìí ètò wa gbọ́ kọ̀rọ̀ nìkan là ní rí bẹ́ẹ̀ náà Ọlọ́run bá ṣe rí gbogbo wa lórí ilẹ̀ ẹ wo tí plane bá wà lókè ó bá ṣe máa rí gbogbo tó wà nípa pátá ọ̀pọ̀lọpọ̀ nǹkan la máa rí ìgbà tó bá ti súnmọ́ òkè gan là ní rí dáadáa mọ́ a ní rí gbogbo nǹkan yẹn dáadáa mọ́ bẹ́ẹ̀ lọ́lọ́run bá ṣe rí gbogbo wa títí ẹ̀ Allahu akbar kabiran Ọlọ́run bá ló tóbi jùlọ. nígbà náà wọ́n gbé òkúta yẹn kúrò ńbẹ̀ ó ní ẹ rí ògo kíni o ẹ rí ògo Ọlọ́run Jésù gbójú rẹ̀ sókè tó mọ̀ pé òkè lọ́lọ́run bá wà ó sì wí pé bàbá mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ó kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run náà ó mi pé tí ẹ bá fẹ́ bí Ọlọ́run kíyàn dúpẹ́ fọ́lọ́run bá kódà kó tó sọ ohun tó ń fẹ́ fọ́lọ́run yẹn tó bá ti ń lọ́nú ẹ̀mí pé Ọlọ́run náà ló lè ṣe èkó Ọlọ́run alhamdulilayi mo dúpẹ́ kọ́kọ́ máa dúpẹ́ oore ìṣẹ̀mí dúpẹ́ oore àlàáfíà dúpẹ́ oore tọ́lọ́run bá ṣe fún ẹ kó tó béèrè nǹkan ewu ẹ̀kọ́ tí Jésù tún kọ́ wa ó ní bàbá mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀
nítorí ìwọ gbọ́ ti èmi kò tí ní kó kú dìde ó ní nítorí ìwọ gbọ́ tèmi ó mọ̀ pé ó ní yẹ̀kín nínú Ọlọ́run pọ́lọ́run bó ṣe fóun ẹgbẹ́ bàbá ṣé Jésù ló jí dìde ló ń pè bàbá ṣé dáàdì yín ló ń pè ṣé dáàdì yín ni Jésù ń pè Ọlọ́run ló ń pè ó ní bàbá mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ àbí tó bá àbóhùn náà ni bàbá tó ń pè ṣó ń pè rẹ̀ rí pé bàbá èmi bọ́dì ara mi kò báraga ìmú Ọlọ́run ló ń pè ó ní bàbá mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ nítorí ìwọ gbọ́ ti èmi ó mẹ́ pé ó ti pe Ọlọ́run bá nínú ẹ̀mí ó ti fọkàn pé Ọlọ́run bá pé kí Lásárù kó jí dìde ó ti bí Ọlọ́run bá torí pé wọ́n ṣe kí ni o ìwọ ń gbọ́ ti èmi sì ti mọ̀ pé ìwọ a máa gbọ́ ti èmi nígbà gbogbo ó mẹ́ pé tí Jésù bá pe Ọlọ́run bá máa ń gbọ́ ẹ má pe Jésù mọ́ Ọlọ́run ní kẹ́ máa pe ní orúkọ Allah ẹ dákun nínú mùsùlùmí tó sọ pé ní orúkọ Ọlọ́run àtẹni tó sọ pé ní orúkọ Jésù ẹ dákun èwo ló jura wọn lọ Allahu akbar kabira ṣùgbọ́n nítorí ìjọ ènìyàn tí ó dúró yìí ni mo ṣe wí nítorí àwọn tí wọ́n dúró yìí ni mo fi ń sọ ohun tí mo ń sọ yìí o gbogbo àwọn tí wọ́n bìlí pé mi mo fẹ́ jí dìde gbogbo àwọn tí wọ́n máa gbé rúmọ̀ káàkiri pé mo jí òkú dìde nítorí àwọn tí wọ́n dúró lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà yìí ni mo fi ń wí èyí o kí wọ́n kí ó lè gbàgbọ́ pé ìwọ ni ó rán mi Allahu akbar kí wọ́n lè gbàgbọ́ wípé ìwọ Ọlọ́run ọba ló rán mi ìwọ Ọlọ́run ọba ló rán mi ìwọ ló ní jí dìde mi ò lè jí dìde Allahu akbar kabira nígbà tí ó sì ti wí bẹ́ẹ̀ tán verse 43 ó kù verse kan nígbà tí ó wí bẹ́ẹ̀ tán ó kígbe ní ohùn rárá wípé wọ́n ní Jésù pariwo ní ohùn rárá tó bá níyàn pariwo ní ohùn rárá ó mọ̀ pé Ọlọ́run bá ti fún ní assurance pé kó dìde ó kọ̀ pariwo lẹ́ẹ̀kan náà ni talita kumi Lásárù jáde wá bí Ànábì wa Ìsá Jesus Christ bó ṣe pariwo kí Lásárù jáde lẹ́ẹ̀kan náà bí Lásárù ṣe jáde nìyẹn o ẹni tí ó kú náà sì jáde wá tí a fi aṣọ òkú dì tọwọ́ tẹsẹ̀ Allahu akbar a sì fi gèlè dì lójú ẹ dákun tó bá yẹ pé àwọn ní logic àwọn philosopher tán bá fẹ́ rí sí báyìí ẹ dákun òkú tó ti kú tí wọ́n ti faṣọ dì Bíbélì sọ pé ó ṣe kí ni o ó jáde òkúta àti dì ó jáde lẹ́ẹ̀kan náà wá ó dìde lẹ́ẹ̀kan náà ó sì ń bọ́ afaṣọ dì lójú aṣọ tán fi dì lójú náà ó sì kọjá kò forí gbòkúta ọpẹ́ ní fọ́lọ́run lára miracle Ọlọ́run ni tí ó fi jẹ́ ó fi orí gba òkúta nígbà tó sọ bẹ́ẹ̀ tán ó ní ẹ tú wọ́n dẹ̀ tú lẹ́ẹ̀kan náà ẹ sì jẹ́ kí ó máa lọ ẹ sì ṣe kí ni ẹ sì jẹ́ kí ó máa lọ bí Lásárù ṣe ń lọ nìyẹn ẹ rí i pé miracle yìí ṣé Jésù ló ṣe wàláì Jésù kọ́ ló ṣe Allah subhanahu wa ta'ala òun ló ṣe ẹ já tún tẹ̀síwájú ká lọ sínú fídíò ká tún gbọ́ nǹkan tí arákùnrin tó tún sọ ẹnjíníà wa a tún lọ síwájú sí ká tún tẹ̀síwájú níbi ọ̀rọ̀ tí ẹnjíníà ọ̀rọ̀ tí arákùnrin yìí tí ó tún sọ nínú another quotation tí ó tún mú wá nínú alukurani àwa mùsùlùmí bismillah. ó ní Jésù ni ó jẹ́ àmì fún àwọn ènìyàn Quran chapter 19 verse 21 ó pe Jésù ní àánú láti ọ̀dọ̀ Ọlọ́run wá fún àwa ọmọ ènìyàn. Quran chapter 3 verse. ẹ ṣeun nǹkan méjì ni ó kó papọ̀ mi bẹ̀yẹn ó ní Jésù jẹ́ àmì fún àwọn ènìyàn Jésù jẹ́ àmì fún àwọn ènìyàn ó tún wá sọ again that same Quran chapter 19 verse 21 pé Jésù tún jẹ́ àánú fún àwọn ènìyàn bákan náà tó bá rí bẹ́ẹ̀ sí eléyìí ni wípé Ànábì wa Adam is a sign Adam Ọlọ́run bá dá kò ní bàbá kò ní ìyá sign lòun náà àmì ni ìyá ńlá wa Hawa àmì ni kódà engineer wa ní studio àmì lòun náà nítorí pé kí ni wọ́n dá pẹ̀lú omi lọ́gbọ́lọ́gbọ́ kàn fi omi lọ́gbọ́lọ́gbọ́ kàn fi dá èèyàn omi lọ́gbọ́lọ́gbọ́ omi má ta sí mi lára àmì ni àtẹ̀mí náà tí mo sọ̀rọ̀ náà àmì lèmi náà. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam Prophet Muhammad is a sign. His father died when he was in his mother's belly. Ànábì wa Muhammad bẹ́ẹ̀ ní oyún ìyá ẹ̀ the mother's womb nígbà náà l'Ànábì wa Muhammad ti kú ó mi pé Ànábì wa Muhammad kò fojú rí ìyá ẹ̀. His mother died when he was 6 bàtà Ànábì wa Muhammad tí ìyá rẹ̀ pé ọmọ ọdún 6 òun ìyá rẹ̀ tún kú. His grandfather who looked after him also died when he was 8. bàbá rẹ̀ náà tó tún tọ́jú ẹ̀ Ànábì tó wà lọ́mọ ọdún 8 ó tún ṣe kí ni o bàbá rẹ̀ náà tún kú. Then the orphan boy later became the president of the world, the prophet and the messenger.
and the greatest man in the world, which is Islamic religion. Ẹ̀rí anabiwa Muhammad ọmọ jẹ́ pé ọmọ òrukàn ni tí orí bàbá ẹ̀ ó padà wá di the greatest man, ó di olórí fún gbogbo Arabian Peninsula, ó di olórí gbogbo àgbáńlá yìí pátápátá, ó dà nábì Ọlọ́run, ó dòjíṣẹ́ Ọlọ́run. Allahu akbar kabiran. Débi wípé anabi tí wá di ẹni tó jẹ́ pé ẹ̀sìn ẹ̀ wá di the fastest growing religion in the world. Ẹ̀yẹn tẹ̀ sórí Google, the fastest growing religion in the world. Ẹ̀sìn ẹ̀ tún di ẹ̀sìn bẹ́ẹ̀. Débi pé ẹ̀sìn yìí gbogbo ayé pátápátá lè ní kò sí ìlú kan tí ò sí Islam ńbẹ̀. Allahu akbar kabiran. And most of his people believe in him, unlike the other prophets and messenger of God. Gbogbo àwọn Arabian pátápátá ni wọ́n gba Ànábì wa Muhammad gbọ́. Ṣebí Jésù wọ́n sọ pé Jésù ti àwọn èèyàn tí ó tọ̀ àwọn èèyàn tí ẹ̀ wá, ṣùgbọ́n wọn kò gbà á gbọ́. Ẹ dákun, greatest wo lẹ tún fẹ́ rí látara ilé tó ju báyìí lọ. Gbogbo àwọn tọ́nà bá rán ẹ rí gbogbo ìlú Mẹ́kà gbogbo Mọ̀dínà, wọ́n juwọ́ ju sẹ́lẹ̀ fún Ànábì wa Muhammad ni. Ṣùgbọ́n Jésù òun sá káàkiri ni wọn ò gbà. Ìwọ̀nba péréte làwọn tí wọ́n tẹ̀lé Ànábì wa Ìsá Jesus Christ. Bákan náà ó ní Jésù jẹ́ àánú fún ènìyàn. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, Ọlọ́run bá sọ ní Quran chapter 21 verse 107, Ọlọ́run ní, you are mercy to the world. We have not sent you, O Muhammad, but as a mercy to the whole mankind, to the whole world. Ọlọ́run bá fi Ànábì wa Muhammad ṣe àánú fún gbogbo àgbáńlá ayé. Bákan náà Quran chapter 68 verse 4, engineer a tún wá tẹ̀síwájú nísìnyí quotation náà. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam Ọlọ́run sọ pé you are the best of creation. Gbogbo ẹ̀dá tọ́lọ́run bá Allah subhanahu wa ta'ala tọ́lọ́run bá dá, Ọlọ́run bá ń jẹ́rìí ẹ̀. Ẹ mú wá fún mi nínú Bíbélì ibi tọ́lọ́run bá ti sọ pé Jésù ìwọ ni wáyé dájú, tàbí Jésù ìwọ ni ó fi ń jẹ́ aláàánú fún gbogbo ayé, àbí Jésù ìwọ ni wáyé dájú lọ́ní gbogbo àgbáńlá ayé nínú gbogbo èèyàn. Ẹ ní rí Ànábì wa Muhammad ẹ̀rí wà fún bẹ́ẹ̀ nínú Al-Qur'ani wa. Ẹ bá mi tẹ̀síwájú engineer. Ká obi tí ká tún tẹ̀síwájú ńbẹ̀. 49 Jésù lè fẹ́yàn lẹ́mìí, ó sì lè ṣe onírúurú iṣẹ́ ìyanu. Ẹ ṣeun. Ẹgbọ́n tó tún sọ, ó ní Jésù lè fún èèyàn lẹ́mìí. Ó kó ti Quran chapter 3 verse 49, Jésù lè fún èèyàn lẹ́mìí. Ṣẹ́dẹ̀ tó sọ yẹn irọ́ lásán ni. Ẹ̀mí tó ń sọ ẹ rí wípé Ànábì wa Ìsá alayhi salatu wassalam, nígbà tí ẹ̀mí tó dá padà sí ara Lásárù, ta la sọ pé ó ṣe miracle náà. A jẹ́ ká mọ̀ pé Ọlọ́run ọba ni, Ọlọ́run kàn gba ẹnu Jésù, ó kàn gbà ṣe é ni. Ànábì wa Ìsá alayhi salatu wassalam kò lè fún ẹnikẹ́ni ní ẹ̀mí. Ẹ já tẹ̀síwájú engineer. Àtúgbọ̀n tí arákùnrin tún sọ. Quran chapter 3 verse 45 Jésù jẹ́ Mèsáyà, ó sì tún jẹ́ ẹni yìí láyé àti lọ́run. Ẹ já dúró. Ẹgbọ́n tó sọ, ó ní Jésù jẹ́ Mèsáyà. Jésù jẹ́ Mèsáyà. Alákọ̀ọ́kọ́ náà kí là ń pè ní Mèsáyà? Kí là ń pè ní Mèsáyà? Tó bá ní Jésù jẹ́ Mèsáyà, Mèsáyà kì í ṣe èdè Yorùbá náà, èdè òyìnbó ni Mèsáyà. Ẹ jẹ́ ká lọ bèrè lọ́wọ́ Google kí wọ́n pè ní Mèsáyà. Messiah in literally meaning, it means the anointed one. Ẹni mímọ́, the anointed one. Òun ló ń jẹ́ Messiah ní literal meaning. Messiah in technical meaning, it means the promised, the deliverer of the Jewish nation, prophesied in the Hebrew Bible. Messiah jẹ́ ẹni tó já sí wípé wọ́n ti sọ àsọọ́lẹ̀ rẹ̀ wípé yóò wá. Ó jẹ́ ẹni tó ti ṣe kíni o, tí wọ́n ti sọ àsọọ́lẹ̀ rẹ̀ wípé yóò wá, òun ni yóò deliver àwọn Jew, òun ni yóò gbà wọ́n là, yóò fi ojú ọ̀nà Ọlọ́run ọba, yóò fi mọ̀ wọ́n. Ní tá à ń pè ní Messiah nìyẹn. Wọ́n tún ní Messiah bákan náà, a leader regarded as the saviour of a particular country, group, of a particular country or group or cause. Ó jẹ́ ẹni tó já sí pé òun náà ni aṣíwájú, tó já sí pé aṣíwájú yìí òun náà ni ó jẹ́ ẹni tí ó help àwọn èèyàn, tí ó la àwọn èèyàn kúrò níbi ẹ̀ṣẹ̀ wọn tí wọ́n ń ṣẹ̀, tí ó máa kọ́ wọn ní ojú ọ̀nà tọ́lọ́run tí wọ́n fi ní máa ṣe Ọlọ́run, tí ó gbà wọ́n kúrò níbi ìwà ibi wọn. Allahu Akbar, ìtumọ̀ Messiah nìyẹn. Tó bá wá rí bẹ́ẹ̀, so if the word Messiah means the deliverer or the leader, Prophet Muhammad sallallahu alaihi wasallam is also the same. Ànábì wa Muhammad náà Messiah lòun náà. Ọlọ́run kọ́ lè máa lo title Messiah fóun,
gbogbo àwọn ànábì Ọlọ́run pátápátá ni messiah àbí gbogbo wọn náà kọ́ ni leader nígbà ayé wọn ṣé gbogbo wọn náà kọ́ ni deliverer nígbà ayé wọn gbogbo wọn náà ni wọ́n wá ń deliver àwọn èèyàn kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo wọn pátápátá ẹni ire ni wọ́n. bákan náà prophet Jesus Ànábì wa Isa is referred to a messiah because this is the title Allah Almighty Allah uses for him. It is not a title conferred on him by Muslims but by Allah, and Allah knows best. Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ló dìídì pé bẹ́ẹ̀. So Ọlọ́run bá ló fún ní title gẹ́gẹ́ bó jẹ́ pé Ọlọ́run bá fún àwọn ànábì Ọlọ́run bá míì náà ní title títí wọn náà Khalilullah, Habibullah àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lóríṣiríṣi title tó Ọlọ́run bá fún àwọn ànábì Ọlọ́run bá mi bí láti inú Al-Qur'an àbí láti inú hadith ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ẹ já tẹ̀síwájú engineer wa. ẹ jájọ máa wo mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ wá ni o mo ṣe béèrè ìbéèrè yẹn o pé tá bá wo Quran chapter 4 verse 171 àti Quran 66 verse 12 ó ń pe Jésù ní ọ̀rọ̀ Ọlọ́run àti ẹ̀mí Ọlọ́run. ẹ bá ń pọ̀ sí ẹ. bàbá wo Quran chapter. ó ní Quran chapter 4 verse 171 ó ní àti Quran chapter 66 verse 12 ó ní ó pe Jésù ní ọ̀rọ̀ Ọlọ́run àti ẹ̀mí Ọlọ́run. lóòótọ́ ni Quran pè bẹ́ẹ̀ ṣùgbọ́n gbà tó pè bẹ́ẹ̀ ṣé wọ́n mọ̀ túmọ̀ ẹ̀ ṣó yí ẹ. ìtumọ̀ ọ̀rọ̀ Ọlọ́run òun náà ni wípé it means the word proceeding from Allah which is kun fayakun. ọ̀rọ̀ Ọlọ́run tí wọ́n pe Ànábì wa Isa Jesus Christ yìí òun náà ni ọ̀rọ̀ tí wọ́n fi dá ọ̀rọ̀ tó já sí pé ọ̀rọ̀ yìí náà ni wọ́n sọ sí ara Ádámù tádámù fi di èèyàn tó fi bẹ̀rẹ̀ sí ní mí kun fayakun. ọ̀rọ̀ yẹn náà ni wọ́n sọ sínú Maria ìyá Ànábì wa Isa alayhi salatu wassalam kun fayakun. ìtumọ̀ ọ̀rọ̀ Ọlọ́run yẹn nìyẹn kò túmọ̀ sí nǹkan kan ẹlẹ́mìí àti pé ọ̀rọ̀ gan ọ̀rọ̀ nǹkan tá a kì í rí ni ọ̀rọ̀ tí mò ń sọ ní sẹ́rí ọ̀rọ̀ mi látẹ̀kan ṣe mọ̀ pé a lè rí Ọlọ́run a lè rí ọ̀rọ̀ Ọlọ́run àbí ẹ̀kọ́ ni tó bá yẹ pé ọ̀rọ̀ Ọlọ́run kò yẹ ká fojú rí Allahu akbar kebiran ṣùgbọ́n àfojú rí Jésù títí ẹ̀ ìtumọ̀ ọ̀rọ̀ Ọlọ́run yẹn òun náà ni kun fayakun tó jáde látẹnu Ọlọ́run tí wọ́n fi dá. bákan náà gbogbo apápátá ọ̀rọ̀ Ọlọ́run náà ni wá àṣẹ Ọlọ́run bá gbogbo àfi ń bẹ lórílẹ̀ ayé. ó tún wá ní Jésù jẹ́ ẹ̀mí Ọlọ́run. kí ni ìtumọ̀ ẹ̀mí Ọlọ́run yẹn? it means the spirit created by Allah azza wa jalla. òun náà ni ẹ̀mí tọ́lọ́run bá Allah subhanahu wa ta'ala tó dá fún un náà fi ń pè ní ẹ̀mí Ọlọ́run nìyẹn. ìtumọ̀ tó fi ń pè ní ẹ̀mí Ọlọ́run òun nìyẹn. ẹnjìníà wa ẹ tún bá wa tẹ̀síwájú ká gbọ́ evangelist Noah Ezekiel. 3 verse 55 Quran 19 verse 33 to 34 Jésù kú ó sì jíǹde ó rè òkè ọ̀run lọ. ó dàbà ó ní Jésù kú Quran chapter 3 verse 55. bákan náà Quran chapter 19 verse 33 to 34 ó ní Jésù kú ó jíǹde ó rè òkè ọ̀run. ṣé bẹ́ẹ̀ ni lóòótọ́? ẹ jẹ́ ká lọ wo àyà kan náà Al-Qur'an. àyà tó kò tí yìí nígbà tó Ọlọ́run bá sọ wípé inni mutawafika. Ọlọ́run ní inni mutawafika èmi Ọlọ́run ọba máa kùn ẹ́ lórun. torí pé tawafa lédè Lárúbáwá ó máa ń tú ká pé máa pa ẹ́ ó dẹ̀ tún máa ń tú máa kùn ẹ́ lórun. so kódà tá a bá tiẹ̀ wá tú wípé Ọlọ́run ní máa pa ẹ́ ẹ jẹ́ kí n lọ sínú àyà náà Quran chapter 3 verse 55. Ọlọ́run ní idh qala Allahu ya Isa nígbà tí Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tún sọ pé ìrẹ́ Isa inni mutawafika máa kùn ẹ́ lórun I will make you sleep. ẹ̀rí pé tá bá lọ translation noble Quran tí wọ́n mú wá láti ilẹ̀ Lárúbáwá àti àwọn Quran gbogbo wa náà yàtọ̀ sí Quran àwọn Ahmadiyya. Ọlọ́run ní inni mutawafika máa ṣe kí ni o máa kùn ẹ́ lórun. torí pé tó bá yẹ pé I will make you sleep tó bá yẹ pé kò lọ ni tó bá yẹ pé Lárúbáwá kì í tún mutawafika bẹ́ẹ̀ ni wọn ò ní tú síbẹ̀ lédè òyìnbó. torí pé kí ni àwọn tí wọ́n tú lédè òyìnbó ó gbọ́dọ̀ jẹni tó gbọ́ Lárúbáwá yé kó tó máa tú sédè òyìnbó gbọ́dọ̀ yí ẹ kó tó máa tú sí Lárúbáwá. so Ọlọ́run sọ pé kí ni o máa kùn ẹ́ ní oorun wa rafi'uka ilayya. bákan náà máa wá ṣe kí ni o máa wá gbé ẹ wá sí ọ̀dọ̀ èmi Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala. for argument's sake
ẹ jẹ́ ká tiẹ̀ wá wò pé Ọlọ́run tiẹ̀ wá sọ pé màá pa ẹ́ náà ló wá lò pé ó yá màá pa ẹ́ màá wá gbé ẹ wá sọ́dọ̀ mi. Ọlọ́run ti mọ̀ wípé ọmọ ènìyàn tó rọrùn bá ní kó máa gbé lọ ní ojúfò bẹ́ẹ̀ kó máa lọ bẹ́ẹ̀ ẹ̀rù lè máa bà á pé yé ibo là ń lọ yìí ó yé ẹ̀rù lè máa bà á. Ọlọ́run wa ni màá kọ́kọ́ pa ẹ́ náà sára. ẹ̀rẹ́kẹ́ ńgbà mí ọmọ ènìyàn náà máa ń lọ ńgbà mí tó já sí pé ẹnìyẹn wọ́n á sọ pé ẹnìyẹn faint ó máa faint ó dẹ̀ máa lọ bẹ́ẹ̀ jẹ́ pé ó lè máa lajú fún díndín some hours tọ́lọ́ bá fẹ́ gbìyànjú láti sánmọ̀ lọ sókè ìṣẹ́jú mélòó ló fi gbé lọ. Ọlọ́run ní màá jẹ́ kó sùn lọ bẹ́ẹ̀ màá wá gbé ẹ lọ sí ọ̀dọ̀ èmi Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala. nítorí ẹ̀ Ọlọ́run ní wa mutahhiruka bákan náà màá fọ ẹ mọ́ mina alladhina kafaru lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ kèfèrí tán fẹ́ pa èèyàn wọn ní rí ẹ pa. Ọlọ́run bá gbé Ànábì wa Isa alayhi salatu wassalam Ọlọ́run gbé lọ sí ọ̀dọ̀ ààrẹ. Jésù tí kú o ìgbàgbọ́ títí wa ní Academy of Islamic Propagation Jésù ò tí kú ó dẹ̀ ń padà bọ̀ kò tí kú ó dẹ̀ ń padà bọ̀. bákan náà èyí tó tún quote Quran chapter 19 verse 33 to 34 onímọ̀tọ́lọ̀ bá ń sọ pé níjọ́ tí a bí mi àlàáfíà kó máa bá mi níjọ́ tí a bí mi àtijọ́ tí màá kú àjọ́ tí màá jíǹde. tẹ́ bá lọ wò I die ni wọ́n lò ń bẹ̀ yauma amut àlàáfíà ọlọ́ba kó máa bá mi níjọ́ tí a bí mi níjọ́ tí màá kú. ẹ máa ní kí ọjọ́ tí a bí mi past tense ló lò ń bẹ̀ ẹ jẹ́ ń ṣíbẹ̀ fún wa. Quran chapter 19 àwọn ọmọlẹ́yìn Kristi wọn mọ̀ pé àwa mùsùlùmí orí wa pé púpọ̀ gan a sì mọ ohun tá à ń ṣe. Quran chapter 19 verse 33 ẹ máa gbọ́ o Ànábì wa Ìsá ó sọ wípé wasalamu alayya yawma wulidtu ó ní àlàáfíà Ọlọ́run bá kó máa bá mi níjọ́ tí wọ́n bí mi ó lo past tense wulidtu ó ní peace be upon me the day I was born was past I was born níjọ́ tí wọ́n bí mi. ó wá ní and the day I die àtijọ́ tí màá kú àmúùtù ẹ̀wọ̀ lárúbáwá tí wọ́n lò bẹ́ẹ̀ àmúùtù ọjọ́ tí màá ṣe kí ni o future tense future ọjọ́ tí màá ṣe kí ni ọjọ́ tí mo máa kú. wa yawma ub'athu hayyan ó tún wá lo another future tense níbẹ̀ náà àtijọ́ tí wọ́n á gbé mi dìde and the day I shall be raised alive àjọ tí wọ́n máa gbé mi dìde láàyè ìtumọ̀ ní pé ó sì máa kú ó sì ń padà bọ̀ wá kú kò tí ì kú. Allahu akbar kabiran. bákan náà why do you look for the living among the dead ṣé Jésù kú lóòótọ́ ọ̀rọ̀ tí mo sọ inú Bíbélì ló wà. ẹ jẹ́ ká lọ sí in the book of Luke chapter 24 verse 1 to 5. ọjọ́ tí mo rí báyìí ó dà pé Àbújá la wà tí àwọn Malam Yusuf Adépọ̀jù tí wọ́n kò tí ibi báyìí lọ́jọ́ náà pé Ọlọ́run àwa mùsùlùmí àwọn Christian dẹ̀ wà kó bára wọn pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè tí wọ́n há fún wa tán àti wá di ọ̀kànràn mọ́ wọn lọ́wọ́. ẹ máa gbọ́ o àwọn kan tán rò pé Jésù ti kú wọ́n rò pé àwọn ti kan Jésù pé àwọn ti gbé lọ sínú ibojì. ní ìjọ the book of Luke chapter 24 verse 1 to 5 ní ìjọ kìíní ọ̀sẹ̀ ní kùtùkùtù òwúrọ̀ wọ́n wá sí ibojì wọ́n mú tùràrí wá tí wọ́n ti pèsè sílẹ̀ àti àwọn mìíràn kan pẹ̀lú wọn wọ́n sì bá a ti yí òkúta kúrò ní ẹnu ibojì. nígbà tí wọ́n débẹ̀ ibi tí wọ́n tẹ́ Jésù sí wọ́n rí pé wọ́n ti yí òkúta kó ńbẹ̀. nígbà tí wọ́n wo inú rẹ̀ wọn kò sì rí òkú Jésù Olúwa. ẹ má gbọ́ o wọn kò sì rí òkú Jésù Olúwa wọ́n bi lè pé ó ti kú àbí bẹ́ẹ̀ kọ́ ni. verse 4 wá sọ wípé ó sì ṣe bí wọ́n ti ń ṣe ránhunrànhun kiri níbẹ̀ ọlọ́run mọ̀jà ṣe ránhunrànhun ó ní bí wọ́n ṣe ń ṣe ránhunrànhun kiri níhà ibẹ̀ kíyèsí àwọn ọkùnrin méjì aláṣọ dídán dúró tì wọ́n. àwọn ọkùnrin méjì aláṣọ dídán dúró tì wọ́n ìtumọ̀ ẹ̀ ni pé àwọn áńgẹ́lì ká lò bẹ́ẹ̀ àwọn áńgẹ́lì náà tiẹ̀ ni tẹ́ bá lọ wo Bíbélì picture Bible wọ́n ya áńgẹ́lì méjì síbẹ̀. ẹ wá wo verse 5 wá ní nígbà tí ẹ̀rù bá wọn ẹ mọ̀ ó bí pa àwọn tí wọ́n rí yẹn kò ń ṣe anyhow person bọ́n ṣe rí àwọn ènìyàn gba ẹ̀rù bá wọn. nígbà tí ẹ̀rù bá wọn tí wọ́n sì dojúbolẹ̀ wọ́n ṣe rí àwọn kan dojúbolẹ̀ nípa áńgẹ́lì Ọlọ́run àwọn eléyìí wọ́n dojúbolẹ̀ wọ́n ṣe wá dárúkọ ẹ̀. àwọn áńgẹ́lì náà bi wọ́n pé àwọn áńgẹ́lì náà wá béèrè lọ́wọ́ wọn. èé ṣe tí ẹ fi ń wá alààyè láàárín àwọn òkú. Allah akbar Malam Yusuf Adépọ̀jù is too much.
ọjọ́ tí wọ́n ká ìbàyẹn ní Abuja Christian yẹn lanu báyìí ni so àṣàlàyé àṣẹ kò kú àṣàlàyé ni wọ́n gbé lọ síbi bẹ́ẹ̀ ṣe mọ̀ pé lótìtọ́ lódodo Jésù wọn tiẹ̀ gbé lọ́bì kankan according to Islam Judas gangan ni wọ́n kàn the book of Judas wà níwèé kan tí à ń pè ní the book of Judas Jésù gangan kọ́ ni wọ́n kàn Judas gangan ni wọ́n kàn ṣùgbọ́n for argument sake bíbélì lè tí ó popular táwọn gbé káàkiri òun sọ pé Judas kọ́ ni wọ́n kàn jẹ́ ká lo èyí tí wọ́n ń lò yìí náà ni tó bá yẹ pé Jésù yẹn náà lẹ́ni wọ́n kàn nígbà tí wọ́n kàn tó bá rí bẹ́ẹ̀ kò kú ààyè ẹlẹ́gbẹ́ lọ́bẹ̀ Alaye dẹ̀ ti bọ́ta ọtí sálọ́ntì ẹ̀ ẹ̀rì sí nígbà tẹ́ rí bẹ́ẹ̀ ṣe bókúta ń bẹ̀ wọ́n ti yí òkúta ọgbẹ́ni wọ sálọ́ntì ẹ̀ jáde ọlọ́fẹ́ gbé ẹ lọ sọ́mọ́ ọlọ́fẹ́ gbé lọ sọ́mọ́ ó ní èyí ṣe tí ẹ fi ń wá àlàyé láàrin àwọn òkú ìtumọ̀ ẹ̀ ní pé kò ṣe kí ni kò kú nìyẹn ẹ jẹ́ ká wá lọ sínú èyí tó gbẹnu tán Quran chapter the book of Luke chapter 24 láti verse 36 láti fẹ́ ka ilé títí dé 43 bí wọ́n sì ti ń sọ nǹkan wọ̀nyí àwọn ọmọ ẹ̀yìn nígbà tí wọ́n gbọ́ pọ́n náà ti kàn Jésù ṣe wọ́n pé gbogbo ìbàyẹn wọn náà ti kàn àwọn ọmọ ẹ̀yìn dẹ̀ ti sá lọ kán bàbá mú àwọn náà ṣùgbọ́n bí wọ́n ti ń sọ nǹkan wọ̀nyí láàrin ara wọn bí wọ́n ti ń sọ nǹkan wọ̀nyí Jésù tìkára rẹ̀ dúró ní àárín wọn Jésù ó bá jáde sí wọn láàrin lẹ́ẹ̀kan náà ó sì wí fún wọn wípé àlàáfíà fún yín salam aleikum ṣùgbọ́n àyà fò wọn ẹ̀rù bà wọ́n kí ló dé táyà tẹ́rù fi bà wọ́n òun ni pé àṣọ ẹ̀ṣẹ̀ ń rí Jésù ni ṣé Jésù bá wọn ṣe ẹ̀rù máa ń bà wọ́n ni ẹ̀rù kì í bà wọ́n náà nígbà tí lady kan fine girl kan báyìí tó fi ń bu òróró sí ara Jésù tó fò òróró pa Jésù lára tó fọwọ́ pa Jésù ní kinní ẹ dákun ṣé ẹ̀rù bà nígbà tó kì í ṣe ghost ṣùgbọ́n nígbà tí Jésù wá yọjú sí wọn ẹ̀rù bà wọ́n torí pé wọ́n bèlè pé ghost ló gbọ́dọ̀ jẹ́ pé ẹni tó ti kú tán náà ti pa ẹ̀rù bà wọ́n wọ́n sì díjì wọ́n gan pa wọ́n díjì wọ́n ṣe bí àwọn rí òkú wọ́n ṣe bí àwọn rí iwin ó sì wí fún wọn pé ẹ máa gbọ́ wọ́n ṣe bí àwọn rí iwin tó bá sọ pé wọ́n ṣe bí àwọn rí iwin ìtumọ̀ ẹ̀ ní pé kò ń ṣe iwin ìtumọ̀ ẹ̀ ní pé kò kì í ṣe òkú tó bá pé òkú ni wọ́n mọ̀ pé òkú lélẹ̀ náà pé akọ̀wọ́n rí fìrìfìrì ni kò ní bọ́dì ta lè fọwọ́ kàn ó mi pé kò kì í ṣe òkú nìyẹn ó sì wí fún wọn wípé èé ṣe tí ara yín kò lélẹ̀ ṣe mọ̀ pé tó bá pé òkú ni ẹ ṣáà máa wo Yorùbá fíìmù náà tó bá pé Jésù ti kú ni ó yẹ kó sọ pé èé ṣe tí ara yín kò lélẹ̀ èmi Jésù ni kò tiẹ̀ ṣe bí òkú rárá ó kọ̀ kí ló mú tara yín ò balẹ̀ náà ẹ farabalẹ̀ náà ẹ farabala a máa ń sọ lẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wa pé ẹ farabala ó wí fún wọn wípé èé ṣe tí ara yín kò lélẹ̀ èé sì ti ṣe tí ìròkúrò fi ń sọ nínú ọkàn yín ìrò oníròkúrò ní ẹ̀ ń sọ pé mo ti kú àbí wọ́n fẹ́ mú mi ẹ̀ lè dúró tì mí tó bá yẹ ẹ bá sọ pé bìnà bá ń jó èmi ò tẹ̀lé Jesus bòrùn bá ń rán èmi ò tẹ̀lé Jesus bòjò bá ń rọ̀ èmi ò tẹ̀lé Jesus bójò bá ń rọ̀ bòrùn ràn má tẹ̀lé o dúró tì mí Jésù má tẹ̀lé ọdọpin irọ́ ni alírọ́ ni ẹ lè tẹ̀lé Jésù gbogbo wọn sá lọ ni Jésù ló pa èyí ṣe tí ìròkúrò fi ń sọ lọ́kàn yín ẹ sọ pé mo ti kú àbí èmi ò kú tèmi o Jésù ní ẹ wò kẹ́ lè mọ̀ kémi ò kú ẹ wo ọwọ́ mi àti ẹsẹ̀ mi pé èmi ti kára mi ni ó ní ẹ wò look my hand ẹ wo ọwọ́ mi ẹ wo ẹsẹ̀ mi àwọn Christian onírọ̀ kan wọ́n máa tó bá ké picture Bible níbi tó sọ pé ọwọ́ mi àti ẹsẹ̀ mi wọ́n máa ṣó ẹ̀jẹ̀ àpá èṣù lọ́wọ́ ẹ̀ pé ẹ wò ó ń fún wọn pé ẹ wò mo ti kú náà mo ti jí dìde mo ti wà láyè padà ẹ rí look my hand irọ́ lásán ó ti yé wa ó ti yé wa Jésù ní ẹ wo ọwọ́ mi àti ẹsẹ̀ mi kẹ́ lè rí pé èmi ti ká lára mi ni ẹ̀gbọ́n tí Jésù sọ ó ní ẹ dì mí mú kí ẹ wò ó tó bá pé spirit ni ṣé wọ́n máa dì mú ó tún mẹ́ tó bá pé spirit lòun kò ní sọ bẹ́ẹ̀ torí wọ́n fẹ́ dì mú wọn ní rí dì mú ó ní ẹ dì mí mú ẹ wò ó nítorí iwin ṣẹ́rí iwin tí wọ́n ń lò yìí àwọn bíbélì mi tán tú lélẹ́yìí o àwọn bíbélì mi tí wọ́n ti kọ́kọ́ kà lọ òkú náà máa ń kọ síbẹ̀ nítorí pé òkú táwọn wá ń lo iwin nísìnyí nítorí pé òkú kò ní ẹran òun egungun lára bí ẹ̀yin ti rí tí mo ní ó mi kún wò pé look me now handle me and see for a spirit has no flesh and bone as you see me have Jésù sọ bẹ́ẹ̀ fún wọn nígbà tó sì wí bẹ́ẹ̀ tán ó fi ọwọ́ òun ẹsẹ̀ rẹ̀ hàn wọ́n ó ní ẹ wò nígbà tí wọn kò sì tí gbàgbọ́ fún ayọ̀ wọn ò tí believe náà pé so wonderful so Jésù òkú ó ń yà wọ́n lẹ́nu nígbà tí wọn kò sì tí gbàgbọ́ fún ayọ̀ àti fún ìyanu lélẹ́yìí miracle lélẹ́yìí o ó sì wí fún wọn pé ẹ̀yin ní ohunkóhun tí mo lè jẹ níyìn ẹ mọ̀ kó o ti pẹ́ tán ti dè mọ́lẹ̀ ibi tí wọ́n dè mọ́
ebi ti pa gidi gẹ́gẹ́ bí ṣe ń pa tó fi fìbínú ṣépè fún igi ọ̀pọ̀tọ́. Ebi ti pa ó ní ẹ̀wò òye tá à ń sọ dùn ẹjọ́ ǹjẹ́ ẹlẹ́bà sorry ǹjẹ́ ló ń jẹ́ ń bì báyìí. Jésù béèrè oúnjẹ lọ́wọ́ wọn, ǹjẹ́ ẹ̀yin ní ohunkóhun tí mo lè jẹ níbí? Wọ́n sì fún un ní ẹja bíbù àti afárá oyin díẹ̀. Wọ́n wò pé ẹja fún òun náà tó bá ti fi lè jẹ́ àájá pé kò kú lóòótọ́. Bọ́n ṣe fún ní afárá oyin àti ẹja bíbù nìyẹn o. Ó ṣe kí ni? Ó sì gbà á, ó sì jẹ ní ojú wọn. Jésù ò gbà kó lọ jẹ lẹ́yìn o, kò gbà pé kó wá dọ̀fẹ́ lọ kó lọ jẹ, kó dọ̀fẹ́ lọ kó kù dọ̀fẹ́ kó lọ bá jẹun ní sàréè. Ojú wọn ni Jésù ti jẹ́ inú pálọ̀ wọn lókè ńbẹ̀. Jésù jẹja, ó tún jẹ afárá oyin, honeycomb. Allahu Akbar, proving that Jésù ò ṣe kí ni? Jésù ò kú. Tó bá rí bẹ́ẹ̀ ká lọ sí inú Al-Qur'an wa, Quran chapter 4 verse 157 to 159. Ọlọ́run ní wa qawlihim inna qatalna al-masiha Isa bin Maryam rasulallah wama qataluhu wama salabuhu walakin shubbiha lahum. Ọlọ́run ní àti ọ̀rọ̀ wọn tí wọ́n ń sọ wípé àwa pa Messiah Isa ọmọ Maria òjíṣẹ́ Allah. Ọlọ́run ní wọn kò pa, bákan náà wọn kò kàn mọ́ àgbélébù. Walakin shubbiha lahum, ṣùgbọ́n àdàrú mọ́ wọn lójú ni. Wa inna alladhina ikhtalafu fihi la fi shakkin minhu ma lahum bihi min ilmin illa ittiba'a zann wa ma qataluhu yaqinan. Ọlọ́run ní àdàrú mọ́ wọn lójú ni. Àwọn tí wọ́n ń kọ àkọọ́lẹ̀ nípa rẹ̀ pé àwọn pa wọ́n ṣe kinní kan, Ọlọ́run ní wọn ní ìmọ̀ kan bí kò ṣe àròsọ àbá. Ọlọ́run ní they killed him not, wọn kò pa. Bal rafa'ahu Allahu ilayhi wa kana Allahu azizan hakima, but Allah raised him with his body and soul unto himself. Ọlọ́run gbé lọ sí sánmọ̀ ni, and Allah is ever all powerful, all wise. Ọlọ́run bá jẹ́ ọba alágbára, ọba ọ̀jọ̀gbọ́n. Ọlọ́run wá parí ẹ̀, eléyìí máa ń bà mí lẹ́rù ní verse 159. Ọlọ́run ní wa in min ahlil kitab, Ọlọ́run ní ó ń bẹnu àwọn Jíù àtàwọn Christian gba àwọn ahlul kitab illa la yu'minanna bihi, wọ́n padà nígbàgbọ́ sí Jésù yẹn kọ́bùlà mọ̀ tí kú torí pé nìyẹn kú. Ṣèdí tó bá ti ọjọ́ ikú bá ti dé, tí gbogbo Christian ayé bá ti fẹ́ kú, gbogbo pastor ayé pátá tán bá ti fẹ́ kú, yàtọ̀ sáwọn tí wọ́n ti nígbà ayé Jésù, gbogbo àwọn tí wọ́n wà láyé pátá tí Jésù ti lọ tán wá ń pe Jésù tí wọ́n sọ pé wọ́n pa wọ́n kàn má gbélébù. Ọlọ́run ní illa la yu'minanna bihi, wọ́n padà nígbàgbọ́ pé àṣé Jésù ò kú. Ọlọ́run padà fi òye yí wọn níjọ́ tẹ̀mí bá fẹ́ bọ́ lọ́rùn wọn tí wọ́n wà nílé padà wá sáyé mọ́. Kọ́bùlà mọ́tì kó tó rí pé ẹnìyẹn kú. Ọlọ́run wá ní tábà tí wàá fi hàn bẹ́ẹ̀ wa yawmal qiyamah, tó bá ti jọ́ ìgbéda al-qiyamah yakuna alayhim shahida, yóò wá jẹ́ ẹlẹ́rìí lé wọn lórí pé a fi hàn yín. Ọ̀pọ̀ àwọn mùsùlùmí ń bá ń sọ láti jọjọ́ pé Jésù òkú, wọn fún ilé ẹ̀rí náà Al-Qur'an àti nínú Bíbélì yín ẹ̀ ń takò tí Jésù wá kú. Tó bá rí bẹ́ẹ̀ ẹnjíníà wa ẹja tún tẹ̀síwájú níbi tí a dé. Wo Quran chapter 4 verse 157. Kì í ṣe pé àwọn èèyàn ló pinnu láti pa Jésù fún ara wọn. Jésù gangan ló fi ẹ̀mí ara rẹ̀ lélẹ̀ gẹ́gẹ́ bí tó sọnù John pé kò sẹ́ni tó fi tipátipá gbà o. Ó ní Jésù ló mọ̀ọ́mọ̀ fi ẹ̀mí ara ẹ̀ sílẹ̀ pé òun fẹ́ kú. Jésù gangan ló mọ̀ọ́mọ̀ fi ẹ̀mí ara ẹ̀ sílẹ̀. Ṣé ọ̀rọ̀ tẹ́ni ń sọ ṣé lóòótọ́ ni? Bàbá ńlá irọ́. Ẹ jẹ́ ká lọ sí inú ìwé Matthew chapter 26 verse 36 to 39. Kí ni Jésù sọ? Jésù ní ẹ jókòó síbẹ̀ o, kẹ́ máa bá mi ṣe kí ni o, kẹ́ máa bá mi, mo fẹ́ lọ lè gbàdúrà. Ẹ jókòó ẹ jọ̀ọ́, mo fẹ́ lọ gbàdúrà nítorí pé kí ni wọ́n fẹ́ wá mú, kò wá fẹ́ kú, ó wá ń lọ láti lọ lè ṣe kí ni o, láti lọ lè gbàdúrà. Ẹ bá lọ sí the book of Mark chapter 14 verse 35. Wọ́n ní Jesus he fell on his face. Jésù dá ojú rẹ̀ bolẹ̀ and pray. Ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe kí ni? And prayed not to die. Ó ń gbàdúrà pé bàbá jọ̀ọ́ tó bá lè ṣe mú àgbo yìí kúrò ní orí mi, mi ò fẹ́ kú, ṣàánú mi. Jésù ò fẹ́ kú. Òun dẹ̀ sọ pé Jésù wá láti wá kú fúnra rẹ̀. Ẹ máa lọ sínú ìwé Mark chapter 15 verse 34. Jesus cried with loud voice. Wọ́n ní Jésù ké. Ó ké. Nígbà tí wọ́n ní táwọn Christian sọ pé wọ́n ti gbé sórí igi. Wọ́n ní Jésù bá pariwo Eli lama sabakitani. Jésù ń ké. Ṣé ó yẹ kó dákẹ́ ni nígbà tí ṣó ń dùn?
ó yẹ kó dákẹ́ ni kò yẹ kó ké. Ẹ rí wípé Jésù kò fẹ́ kú. Tó bá yẹ kó fẹ́ kú ni kò ní máa pariwo Eli Eli Ọlọ́run bá mi, Eli 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 làbá sàbẹ̀kítà ní. Jésù ò ní máa ké. Ìtumọ̀ ni pé kò fẹ́ ṣe kí ni, kò fẹ́ kú nìyẹn. Ẹ bá lọ sínú ìwé Luke chapter 22 verse 44. Ó ní Baba, Father, remove this cup, agony of death from me. Mú àgọ́ ikú yìí kúrò lórí mi. The cup means death. Ó ní mú àgọ́ ikú yìí mú kúrò ní orí mi. Mi ò fẹ́ kú. Ṣàánú mi. Mi ò fẹ́ kú. Ṣàánú mi. Mi ò fẹ́ kú. Ẹ̀yin dẹ̀ ni Jésù wá láti wá kú. Tó bá rí bẹ́ẹ̀, ẹ lọ sínú ìwé John chapter 12 verse 27. Ó ní Father, save me from this hour. Nígbà tó fẹ́ wá mú, ó wò pé yé wọ́n ti dé tán o, wọ́n ti dé tán o. Ó ní save me from this hour. Bàbá là mí kúrò nínú wákàtí yìí. Kò fẹ́ kú ń sá káàkiri. Wọ́dẹ̀ ni Jésù ó mọ̀ wá fi rẹ̀ lẹ̀. Kódà ọ̀pọ̀lọpọ̀ àyè ni wọ́n ti mú òkúta tí wọ́n fẹ́ lẹ̀ mọ́ Jésù. Wọ́n ní Jésù ṣe kí ni o. Ó dẹ̀ bẹ̀rẹ̀ ó sá lọ láàrin wọn. Níbi kan lórí òkè wọ́n mú Jésù láti tì ní ògèdèǹgbé. Ó sì lo bíríbírí ní àgùntàn wò. Jésù ṣe kí ni, ó dẹ̀ sá, ó dọ̀fẹ́ lọ láàrin wọn. Ó dẹ̀ yọ sá lọ láàrin wọn. Tó bá yẹ pé Jésù ò fẹ́ kú ni, tó bá yẹ pé ó mọ̀ọ́mọ̀ wá fẹ́ kú lóòótọ́ ni, nígbà tó ń wá kò yẹ kó sá lọ sínú igbó. Wọ́n ní Jésù kò pàápàá kò ní gbangba láàrin àwọn Júù mọ́, nítorí pé àwọn Júù ń wá ọ̀nà àti pa. Jésù sá lọ sí aginjù náà. Ó sá lọ sínú igbó. Àdánwò tí ó dé tá a fi sá lọ sínú igbó, Ọlọ́run jẹ́ kẹ́ni kankan wá dé. Àti wọ́ Christian náà, àti evangelist Michael, àti evangelist Noah náà, Ezekiel. Ọlọ́run ní jó o ní sá lọ nínú igbó pẹ̀lú ògo Ọlọ́run. O ní sá lọ nínú igbó. Ọlọ́run bá mójútó ọ, yóò sì mójútó gbogbo wa náà. Bákan náà, tẹ́ bá lọ sínú Hebrew chapter 5 verse 7. Máa ka ilé náà bọ́ tàdáadáa. Hebrew chapter 5 verse 7. Wọ́n ní Jésù náà, ẹni náà nínú ara. Allah akbar. Ṣé ti máa ń ka bíbá inú mi máa ń dùn ni. Hebrew chapter 5 verse 7. Ẹni nígbà ọjọ́ rẹ̀ nínú ara, nígbà tó wà nínú flesh, Jesus Christ in his flesh, tí ó fi ẹkún rara àti omijé gbàdúrà. Paul ló ń sọ eléyìí o. Tí ó ń fi ẹkún rara àti omijé gbàdúrà. Ó mọ̀ pé ó ń ké àti omijé gbàdúrà. Omi ń jáde lójú ẹ̀ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ báyìí. Nígbà tó ń fẹ́ mú, tó fẹ́ pa, ó ń ké, ó ń gbàdúrà. Ọlọ́run ṣàánú mi. Àkóbá, àdábá, Ọlọ́run máa jẹ. Jésù ń bẹ Ọlọ́run ṣàdúrà, kò fẹ́ kú. Tí ó ń fi omijé àti ẹkún rara gbàdúrà, tí ó sì bẹ̀bẹ̀ lọ́dọ̀ ẹni tí ó lè gbà á sílẹ̀ lọ́wọ́ ikú. Ta ló ń bẹ̀? Ìtumọ̀ ni pé ó ń bẹ Allah, ó ń bẹ Ọlọ́run tó dáa. Ẹni rere Jésù, wàláì. Jésù mọ̀ pé Ọlọ́run bá nìyẹn máa ń pè tí ìṣòro bá dé. Ìṣòro wá dé, ìwọ wá ń pe Jésù. Ìṣòro dé, o ò pe Ọlọ́run bá mọ́. Tí ìṣòro bá ti dé, Ọlọ́run bá là ń pè é. Ọlọ́run bá là ń pè. Wàá kàn sọ pé Ọlọ́run ò wọlá bó ṣe la Jésù nígbà táwọn ọ̀tá fẹ́ wá mọ la èmi náà. Nǹkan tí wàá kàn máa sọ nìyẹn. Ó bẹ̀bẹ̀ lọ́wọ́ ẹni tó lè gbà á sílẹ̀ ní ọwọ́ ikú. Ẹ wá gbọ́ o. Wọ́n ní a sì gbọ́ ohùn rẹ̀ nítorí ẹ̀mí ọ̀wọ̀ rẹ̀. A gbọ́ ohùn rẹ̀. Èdè òyìnbó sọ pé and the prayer was heard. Ọlọ́run bá ṣe kí ni o? Ó gbọ́ àdúrà rẹ̀. Àdúrà pé kí ni? Kí ló ń ṣe? Àdúrà pé òun ò fẹ́ kú. Ìtumọ̀ ni pé Jésù ò ṣe kí ni? Jésù ò kú nìyẹn. Tá bá lọ wo Al-Quran Al-Karim, Quran chapter 3 verse 54. Ọlọ́run ní wa makara Allahu wallahu khairul makirin. Engineer, ẹgbọ́n tí wọ́n sọ bẹ́ẹ̀ hàn ká tún tẹ̀síwájú. Ọlọ́run bá ń sọ bẹ́ẹ̀ wípé wọ́n pète, àwọn náà ń dètè. Ọlọ́run bá ló lóore jùlọ ní gbogbo ẹni tó ń dètè pátápátá. Wọ́n fẹ́ pa Jésù ṣùgbọ́n wọn ò rí Jésù pa. According to Islam, according to the Bible. Ẹ bá tẹ̀síwájú. Èmi ni mo fi ẹ̀mí mi lélẹ̀ o, kémi kó sì tún lè gbà padà, pé kí n bá lè ra àwọn ayé padà ní o. Ìyẹn ni gbogbo àwọn tó pa Jésù kì í ṣe pé ọgbọ́n orí wọn tá a ti sọ, ní tá a ti kọ́ tá a ti parí ló torí ẹ̀ ṣẹlẹ̀. Tá bá wo Quran chapter 4 verse 158 to 159 and Quran chapter 43 verse 61. Jésù a gbé Jésù lọ sí ọ̀run, ó sì tún padà bọ̀ láti ṣe ìdájọ́ ayé. Quran chapter 57 verse 27. Ó jẹ́ ká mọ̀ pé nínú Jésù ni àánú àti ìkẹ́ Ọlọ́run wà. Àwọn tó tẹ̀lé Jésù á fi ìkẹ́ àti àánú Ọlọ́run sí òkun àyà wọn. Quran chapter 57 verse 28. Nígbà tá a bá gba Jésù,
a ó ní ìmọ́lẹ̀ tá a ó fi rìn, a ó dáríjì wa, a ó fún wa ní ìlọ́po ìkẹ́ méjì Ọlọ́run. Nígbà tí mo wá wòye gbogbo nǹkan tí Kùránì sọ nípa Jésù yìí, mo wá wò pé ẹ wá ná báwo mo yẹ fẹ́ ṣe, mi ìmọ̀ tí mo fẹ́ tẹ̀lé nínú méjèèjì. Ṣé ẹni tó tóbi jù báyìí tí Kùránì ń testify sórúkọ ẹ̀ mọ̀ máa mú Bíbélì wá ni o, kó má dà pé bóyá mo fẹ́ máa parọ́ fún wa ni, mi ìmọ̀ mo máa mú Bíbélì wá ni o. Pẹ̀lú gbogbo tí Bíbélì Kùránì sọ pa Jésù yìí, mi ì rí kankan nínú ẹ̀ tí wọ́n sọ nípa Muhammad. Òun ló jẹ́ kí n máa béèrè yẹn o, mi ì rí kankan bẹ̀ tí wọ́n sọ nípa Muhammad. Now nínú Jésù àti Muhammad, talent tó tóbi jù nínú àwọn méjèèjì tó wá tóbi jù yìí? Ẹ rí pé ìkan ni ó tóbi jù náà àwọn méjèèjì. Èmi ti mẹ́rìí wá tí mo fi ní ká bá wa dá sí, mi ì ṣe ìrí ẹ̀rí tí Muhammad mú jáde. Nínú àwọn tó wá tóbi jù ní talent tó tóbi jù náà méjèèjì, ẹni tó wá tóbi jù yẹn òun ló yẹ ká tẹ̀lé ni àbí ẹni tó kéré jù ló yẹ ká tẹ̀lé? Ìbéèrè tó máa jẹ́ ìbéèrè kẹta tí màá fi last year ni pé èwo ló kú nínú àwọn méjèèjì, èwo lálàyé nínú àwọn méjèèjì? Sẹ́ni tó ti kú nínú wọn ni ká tẹ̀lé ni, tó jẹrà ni, tí ò ṣàlàyé mọ́, tí ń bẹnu sàárè, tí ń jẹ pọ́npọ́ lọ́wọ́, àbẹ́ni tó gé òkè ọ̀run lọ tí Quran fún ara ẹ̀ testify sí, tó gé òkè ọ̀run lọ pé ó tún padà bọ̀, sóhun ni ká tẹ̀lé? Mo fi yọ́nú Ọlọ́run bẹ̀ yín, ẹ̀yin mùsùlùmí àti kìrìsìtẹ́nì, ẹ jẹ́ á jọ dá sí ìbéèrè yìí. Ayọ̀ Ọlọ́run ní fi wá sílẹ̀. God bless you all. Ẹ ṣeun, pẹ̀lú ògo Ọlọ́run, nítorí ààrí ọjọ́ múso ní okùn tó bá di ní ìgbà míì, so ibi tọkùnrin bá ọ̀rọ̀ ẹ̀ dé, so a tún tẹ̀síwájú níbẹ̀. Nínú àwọn ọ̀rọ̀ tí ó ṣẹ́kù, èyí tí ó tún post gẹ́gẹ́ bí challenge, òun náà ni pé gbé Jésù lọ sí ọ̀run, ó sì ń padà bọ̀ wá ṣe ìdájọ́ ayé. Ṣé Jésù ni ó ṣe ìdájọ́ ayé lóòótọ́? Àmọ́ nínú ẹ̀rí tó mú wá láti inú Quran, àwọn náà sì lọ sínú Bíbélì fún, àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ tí ó tún sọ kalẹ̀ rẹpẹtẹ gẹ́gẹ́ bá ṣe play ẹ̀kan lẹ̀ nísìnyẹn. Tó bá dijọ́ míì, a tún máa tẹ̀ sí iwájú. kọ́lọ́mọba Allah subhanahu wa ta'ala kó má ṣe àṣẹ̀dá fún ẹnìkankan wa. Àwọn aláàjì wa Malam Yusuf Adépọ̀jù, tọ́lọ́mọba Allah subhanahu wa ta'ala tó fi wọ́n ṣe oòrùn tí a fi ń gbé aṣọ nínú Islam, kọ́lọ́mọba Allah subhanahu wa ta'ala kó má jẹ́ kí wọ́n wọ́ọ̀kùn láéláé, ọlá àti tóbi lọ́dọ̀ Ọlọ́run, àti níwájú àti lókè àti lẹ́yìn àti nísàlẹ̀ àti lọ́tún àti lósì, kọ́lọ́n kó má bá fi ṣọ́ ẹ̀, kó má bá fi ṣọ́ wọn. Àmì ọmọ yín ní tòótọ́, Imaam Hassan Nuruddin Al-Ikimi láti ìlú Èkó, Lagos State. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Acadip International Schools, Ilobo, Osun State, Nigeria. Àṣọhun tí ò tilẹ̀ tó nǹkan lèèyàn lé mú fọ́káyàgẹ̀rẹ̀ tẹ́ sí. Mo dé Acadip International Schools tó kalẹ̀ sílùú Ìlú-Òbú nípínlẹ̀ Ọ̀ṣun. Ojú kọṣẹ́ rírí ẹnumọ́ làálẹ̀ dẹ̀dẹ̀rẹ̀ fi wòran bẹ́ẹ̀. Acadip International School náà gbé kalẹ̀. Lérògbà àti tópa ètò ẹ̀kọ́ sọ bí ẹni sọgbà. Káwọn ògo wẹrẹ tó bá tọpa ọ̀nà oríkùsù ìmọ̀ òun lè yè nírò. Pé ipa wọn fún dàgbàsókè àwùjọ lọ́jọ́ ọ̀la ló ṣe kókó. Èrò àfojúsùn ilé ẹ̀kọ́ Acadip International School ni. Pé káwọn ọmọ nípìnlẹ̀ ẹ̀kọ́ tí bùyàrí rò rí pé ipa ṣáájú wọn láǹfẹ̀ pọ́bọyọ̀ nù. Kípèníjà àwùjọ lè dínkù jọjọ. Abálájọ tábùdá ilé ẹ̀kọ́ òun ṣe yà lára ọ̀tọ̀ tó fi dìlé tẹ̀sí láwùjọ akẹgbẹ́. When it comes to education, you don't want to take chances with your child's future. Here is a citadel of learning that provides a well-rounded education for every child. Acadip International Schools, Ilobo, Osun State, Nigeria. Welcome to a warm, vibrant, and tranquil learning environment. Acadip International Schools, creche, nursery, and primary classes. Be rest assured of overall safety for your child. Bus shuttle services, Arabic and Islamic studies, Tafizul Quran, boarding facilities for age 7 and above, which are quite affordable. Admission is in progress. Hurry up and enroll your child.
ṣé ti àyíká tó sọ̀túnmọ̀ ẹ̀kọ́ gidi la fẹ́ wí ni tí wọ́n gbélé ẹ̀kọ́ ọ̀hún kalẹ̀ sí. tàbí tàwọn olùkọ́ tí múṣemúṣe wọn dá múṣẹ́múṣẹ́ tí wọ́n mú ṣáṣàmọ́ bá àti fìmọ́ lápá lára àwọn ọmọ. tákẹ́kọ̀ọ́ fi mọ̀ wípé ojúlówó ẹ̀kọ́ ló ní mùdùnmúdùn nú. yàrá ìkẹ́kọ̀ọ́ wọn kó sọ́sọ́ pẹ̀lú àwọn ohun èròjà ìkẹ́kọ̀ọ́ òde òní tí mẹ́kọ̀ọ́ wù ní kọ́. bẹ́ẹ̀ kò sáàrọ̀ ọmọ pọ̀ sínú kíláàsì lọ́dọ̀ tiwọn. alami ìfọ̀kànbalẹ̀ gbá àfọ́bí àtàlágbàtọ́ ní Acadip International School pẹ̀lú àfikún ẹ̀ka ẹ̀kọ́ ìmọ̀ ìsìn Islam tí pípayọ̀ ọlọ́nfọ́mọ tó fi mọ́ kíkọ́ èdè lárúbáwá tí ọmọ lọ ní gerere pẹ̀lú èdè òyìnbó. ìmọ̀ ẹ̀kọ́ tahfiz èyí ń Quranic memorization náà gbẹ̀yìn tí ó fọmọ láǹfààní láti há odidi Al-Qur'anil Karim ọ̀rọ̀ Ọlọ́run lérògbà àti lápáláyé bẹ́ẹ̀ jèrè lálìkìyàwó mọ̀. ọkọ̀ tó dángájá ń bẹ fún lílọ bíbọ̀ ọ̀rọ̀rùn àwọn ọmọ. kátó-mọ̀ wàá sọ ti boarding facility wọn tó yà lára ọ̀tọ̀ tí kì í ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀. àyè ṣeré ìdárayá ló tẹ́jú lọ falala yìí o. lójúnà àti mọ́pọlọ ọmọ múṣáṣá àtìgbàdégbà ní excursion nílé ẹ̀kọ́ Acadip International School. lérògbà àti bùyàrí kẹ́kọ̀ọ́ àwọn ọmọ kí wọ́n lè dáhùn gbogbo mọ̀ lójú ọjọ́. bọ́pọ̀ àyè ṣe ń sún síwájú bẹ́ẹ̀ ni ìlànà ìkẹ́kọ̀ọ́ tí wọ́n sún níbẹ̀. àwọn òṣìṣẹ́ tó lóye lẹ́kọ̀ọ́ ni wọ́n ń darí ilé ẹ̀kọ́ ọ̀hún. abálájọ tí gbogbo kan fi rọrùn. bílẹ̀ ẹ̀kọ́ ọ̀hún ti wá kójú òṣùwọ̀n tó nígbélé wọn tàgbáyé owó wọn ògùn yẹn lápá pé gbogbo òbí àtàlágbàtọ́ kílẹ̀ tó dúró wò. ẹ̀yin náà tètè máa wọn ọmọ yín bọ̀ wá. gẹ́gẹ́ bá àǹfààní ìgbaniwọlé ṣe ṣí sílẹ̀ sípele crèche nursery àti primary. For more information, please contact 0705 2200622 or 0806 4691 698. ẹ tún lè pè 003 378 8439. Acadip International Schools, excellence in teaching and learning.